gbogbo agbára tí Ọlọ́run gbé fún ẹ nígbàgbọ́ pé kì í ṣe ilẹ̀ ni. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dà á lẹ̀ tẹ́ bá lọ Mẹ́kà tàbí lọ. àwọn tí ó bá wọ́n wà á rí bí múlùwà rẹ̀ ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ sí kámẹ́rà pé ẹ̀dá nǹkan kan lẹ̀ ẹ sọ sí kámẹ́rà. ìdálẹ̀ nǹkan ní síkà ni ìní fọ́jú ìní di tí èèyàn. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. gbogbo agbára tí Ọlọ́run gbé fún ẹ nígbàgbọ́ pé kì í ṣe ilẹ̀ ni. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá dà á lẹ̀ tẹ́ bá lọ Mẹ́kà tàbí lọ. àwọn tí ó bá wọ́n wà á rí bí múlùwà rẹ̀ ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ sí kámẹ́rà pé ẹ̀dá nǹkan kan lẹ̀ ẹ sọ sí kámẹ́rà. ìdálẹ̀ nǹkan ní síkà ni ìní fọ́jú ìní di tí èèyàn. torí gẹ́gẹ́ yẹ kí n sọ bẹ́ẹ̀ rí tẹ́ bá lẹ gba Jésù lólúwa tó lùgbàlà yẹ wá lágbo gbàlà mọ̀mọ́ ṣe rí ìlànà yẹn. bàbá kan wà nílẹ̀ Olújì yóò máa wò mí báyìí lónìí. bàbá yẹn nígbà tí ògbóni jẹ́ ògbóni àjọ wà nínú ògbóni ni. bàbá yìí jẹ́ olórí àwọn ògbóni. bàbá yìí ní ilẹ̀ bàbá yẹn ni wọ́n ń lò ní ilẹ̀ Olújì tí gbogbo àwọn ògbóni fi ń ṣe ẹgbẹ́. nígbà táyé dáa nígbà tó stéèjì kan wọ́n la gbogbo ìgbàlà lọ bá bàbá yìí wọ́n ní kí bàbá yìí fi ẹgbẹ́ lẹ̀ tó kó mọ̀ ṣẹgbẹ́ mọ́ kó mọ̀ sin Jésù Kristi kó mọ̀ ṣe bàbá yìí bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. lónìí báyìí ogun tí àwọn ń gbé ti bàbá yìí ó kọjá bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ bàbá yìí ni wọ́n lé láti mú ọmọ bàbá yìí kan wà lóòdó tí ń ṣe babaláwo lónìí wọ́n gbìyànjú lórí bàbá yìí torí pé kínìdí wọ́n fi ọgbọ́n gba tinú ẹ̀ láti pé kó dálẹ̀ torí alágbára takuntakun ni bàbá yìí ó wà nílé Olújì lónìí alágbára takuntakun ni ọkùnrin bí ogun ni gbogbo ẹni tó kojú bàbá nígbà náà nígbà ìwáṣẹ̀ kò sólúwa rẹ̀. wọ́n padà gẹ́ẹ̀tì bàbá yẹn. wọ́n padà gẹ́ẹ̀tì bàbá débi pé ilẹ̀ tí bàbá ní wọ́n bàjà wọ́n bá fa wàhálà ẹni tó jẹ́ aláàjì tó sọ pé kó fi gbogbo ẹlẹ̀ ẹjọ́ sí lọ́hùn ẹjọ́ ṣe gbá àwọn ní ẹ̀dìdì ogun lé bàbá lórí lọ́wọ́ ẹ̀. bàbá àwọn tún dìdì ogun lé bàbá lórí. mọ̀mọ́ nǹkan tá a máa ṣe rèé gbogbo ẹ̀yẹ èèyàn pátápátá bóyá kárọ́ mọ̀mọ́ lọ sí Cuba ṣé níbi tó ń pè ní Cuba ibẹ̀ ni Cuba yẹn àwọn èèyàn tó wà nílùú òyìnbó tó wà ní Amẹ́ríkà náà màmá gbọ́ báyìí tó wà nílùú òyìnbó àwọn tó tiẹ̀ ń pè mí lórí ọ̀rọ̀ yín lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n pọ̀ gan àwọn tó màmá ṣé báwọn èèyàn ń pè láti orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n pọ̀ láti United Kingdom tí wọ́n pọ̀ Cuba ni ibi tí ilé òrìṣà wà ṣé ilé òrìṣà yẹn ilé Ifá ni ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ lẹ́tùn wá ní kòǹtẹ̀ẹ̀tì ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyìnbó ń wá láti ìlú Cuba wọ́n wá káàkiri gbogbo àgbáyé wọ́n á kọ́ Ifá ní ilẹ̀ Yorùbá tí Jerusalem bá jẹ́ ìlú àwa Kìrìsìtẹ́nì tí Mẹ́kà bá jẹ́ ìlú àwọn Mùsùlùmí kí Cuba náà àti àwọn nǹkan ìṣẹ̀báyé kó jẹ́ ìlú àwa jáwéjágbò. mo fẹ́ lẹ́yìn Mẹ́kà ni mo fẹ́ lẹ́yìn Mẹ́kà sẹ́yìn. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹnìkan fi mí ṣe wàásù ńjọ́ kan wọ́n wá ṣe àwọn tí wọ́n máa ṣe orúkọ Jésù bàbá táwọn wí yóò máa wò mí báyìí bàbá táwọn wí yóò máa wò mí tó bá ti kọjá níwájú ilé mi ni yóò bá gbé agogo orúkọ Jésù Olúwa ní kẹrẹ yí padà ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà ẹ̀yin tẹ́ ń bọ kínní mo mọ ti wọnù bàbá yìí ní gbogbo ìgbà àwọn èèyàn mọ bàbá yìí yóò máa gbọ́ báyìí iṣẹ́ aago ni bàbá yẹn máa ṣe tẹ́lẹ̀ máa ta aago sí tó wá pe bàbá lọ́jọ́ kan mú bàbá wojú mi dáadáa ìlú yìí ó táwọn òbí mi ń bẹ o ṣùgbọ́n níwọ̀nba àkóso ìwọ̀nba ìlú ìwà lọ́wọ́ mi bàbá ń jọ́ tẹ́ bá tún kọjá bíi tí n bá tún gbọ́ orúkọ Jésù ẹ lọ yí padà Olúwa ní ẹ má ṣe kinní kan mọ́ ẹ má ṣe kinní kan mọ́ wàlẹ́ yìí náà Jésù ó sì gbé ẹ̀yin fúnra yín. bàbá lórí. bàbá ìbá múra kankan ló bá ní ọfà Jésù ó bá ọ ni kinní kan ó ṣe gbá ni kinní kan ó ṣe ni lónìí báyìí tí a bá dé ọ̀rẹ́ rí bàbá náà ó bímọ dáadáa o bàbá yẹn jẹ́ ọmọ odò ọ̀tẹ̀ ìlú Òkùkù ni bàbá tá à ń wí bàbá yẹn ti padà bẹ̀ mí o ó wọṣọ àdúrà tó di àmùrè tó dọ̀bálẹ̀ tó ní kí n má bínú
ó ní kí n dákun ó ní kí n forí jẹun. Ó padà wá bẹ́yìn. Bẹ́ẹ̀ ni ó ní kí n forí jẹun. Kí ló wá dé ẹ̀sìn tá yóò gbọ́mọ la eléyìí lè máa ṣe kìrìsìtẹ́nì eléyìí ó máa ṣe mùsùlùmí eléyìí ó máa bọ̀rìṣà ibi Ọlọ́run bá ní kálukú òde yóò dé bẹ́ẹ̀. Kí ló wá dé tó wá jẹ́ pé gbẹ̀ bá wá dé tàmí lẹ́wàá máa ṣépè tẹ́mọ̀ ńlá gbogbo fò tẹ́wàá máa sọ pé tẹ̀ bá yí padà ìbọn olóòdẹ ta ní ìdẹ Ọlọ́run bàtà ní rìn kiri báyìí. Bàbá yẹn padà jẹ́ ń tù. Tí bàtà já mọ́ lẹ́sẹ̀ ṣó ti yé yín torí bàbá ṣe wọ́nranwọ̀nran díẹ̀. Ṣé wọ́nranwọ̀nran díẹ̀? Bẹ́ẹ̀ bàbá ṣe wọ́nranwọ̀nran díẹ̀ torí pé wẹ́ ẹ jẹ́ ká fi yòókù lẹ̀ Ọlọ́run ló gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti gbé mi wò báwo mọ ibi tó ti rídìí agbára tiẹ̀. Wọ́n jù ilẹ̀. Wọ́n jù mẹ́lẹ̀ nínú Ọdẹ Àbáláyé association wọ́n gbìyànjú wọ́n gbé mi wọ́n dìtẹ̀ mi ó yá àwọn Ọdẹ Àbáláyé wọ́n ní kí n lọ dá dúró lè mi. Kí ló dé tó fi ní kẹlẹ́ dádúró? Wọ́n ní kí n lọ dá wà báwo fẹ́ rí mi nínú ẹgbẹ́ ọdẹ mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ alihamudulilayi lónìí mo dúpẹ́ ẹnu ọpẹ́ kálukú wa ò ní kan ẹ gbọ́ mi ẹ má fi ibi tẹ́ bá ti ń jẹ ọmọ ẹ̀ dáadáa mọ̀ tẹ́ bá ní oògùn méjì ẹ má fi inú hàn yàn tẹ́ bá lágbára ẹ má fi inú hàn yàn. Ọmọ mi jẹ́ dírẹ́fà tẹ́ ń wakọ̀ ọmọbìnrin tá à ń wí Àkúrẹ́ lọmọ mi ti gbé tọmọ mi ṣe wá gbé ní mọ́tò ló bá ní òun gbàgbé ìwé sínú ọkọ̀ ọmọ mi pé ìwé yẹn o ìwé tó sì lágbára ni o ìwé tó ṣe ni àfi kí n sanwó rẹ̀ ní a bá lọ sí area ní gíròdù lọ́rẹ̀ ní police station àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ ńgbà náà wọ́n mọ̀ gbọ́ báyìí ní a bá mú ọmọ mi ní ọlọ́pàá bá wálé ní a bá ní Ìyálóde ìwọ ni mo lémi nì wọ́n bá ní kọ́mọ mi wá bọ́ sínú ọkọ̀ mu ní ẹ má gbé mi lọ ńgbà tí ṣe pọ́ ọmọ mi fẹ́ jẹ̀wé tó láwọn gbàgbé ìwé sínú mọ́tò ọmọ mi ò mọ̀ ń pa àwé ọmọbìnrin ìsàgbà owó ọlọ́pàá náà gbowó ọmọ ìsàgbà 20,000 ní ló lọ fi gbàwé padà wá lẹ́kìtì pupa kó ń ṣe jáde skul ni gbogbo ẹ̀yin tẹ́ máa parọ́ mórí olórí tẹ́rù yín ò ní sọnù tẹ́ parọ́ mọ́ dírẹ́fà wọ́n ríbi iṣẹ́ sí ni o ní tí ò sí inú ẹrù tí wọ́n lò wà nú ẹrù wọ́n ríbi iṣẹ́ sí ni mọ̀mọ́ wọ́n ríbi iṣẹ́ sí ni mo wá dáṣẹ̀ rí àfọmọ mo wá sọ fọ́mọ lọ́jọ́ náà owó tó ọgbà yìí à ń pe ọ̀gá mi kan ní Fáwọ̀ Láńre olóòjì ó dáa fún ọ òun ni ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn ogó orí òní wọ mi Fáwọ̀ ọ̀rọ̀ yìí ká mi lá lọ́jọ́ náà lọ́hùn ó sà ní ká mọ bá ṣe ṣe òun ló sábà ń dá sọ́rọ̀ yìí àṣàṣàwó yẹn dàbá yanjú ẹ̀ lọ́mọ ń bá lọ nígbà tí ó di bíi oṣù kejì ni wọ́n máa ń gbé ọmọdé nínú mọ́tò ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni ẹnu ti rọ ẹsẹ̀ ti rọ confam sọ ọmọ ibi tó ṣe sí mo wá sọ fáwọn tó tẹ̀lé wa mo ló yẹ kí n gbé padà sí station mo gba transfer owó mi o mo gba transfer owó mi o mo tú u lẹ̀ o torí pé ó parọ́ mọ́mọ́ mi ni mo fẹ́ gbé sórí ìrírí ayé ṣùgbọ́n ọ̀rọ̀ wa pọ̀ ẹ̀bẹ̀ pọ̀ so ìní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọge máa parọ́ mọ̀yàn nítorí èèyàn ò ṣe wọ́n kò ṣe ẹlòmíì ò ní jalè wọ́n ló jalè kò sì máa ń ta ìwé ó ló ń gbàgbé ìwé inú ọkọ̀ ìwé tó ń fi kàwé ni ọmọ náà ń gbọ́ báyìí èmi wá sọ pé tó bá tó lé ayé wa tó bá dijọ́ mi ò ní ṣe irú ẹ mọ́ gbogbo owó mi ò ń gbà táwọn ọ̀ràn rẹ gbèdé torí pé mo wó ẹnu rẹ sẹ́gbẹ́ kan mo sì bá kọjú ẹsẹ̀ rẹ síbòmíì so ti yẹ fine boy fine girl bọ́ọ̀lù ẹsẹ̀ ṣe mọ̀mọ́. Ọlọ́run ni o àwọn tó nílé ayé ni mo bẹ̀ Ọlọ́run sì ni wọ́n gbàdúrà mi torí wọ́n fi ìyà jọ ọmọ mi ni. mọ̀mọ́ bẹ́ẹ̀ ni a jẹ́ wípé téèyàn bá sọ pé èèyàn ò ní sóògùn ọ̀kà mọ́. ẹni tí ó jíwọ ò ní fẹ́ ẹni tí ó jíwọ ò ní fẹ́ o. ṣùgbọ́n nǹkan tí mi wá wò báyìí ni bàmá iṣẹ́ rere mo fẹ́ ká máa ṣe báyìí. iṣẹ́ rere là á máa ṣe ṣùgbọ́n ṣe rí ipò Ìyálóde wọ́n ní ọdẹ tó bá wà tí ò lóògùn kà lọ́wọ́ tó bá kú re kò ní sùn re ẹni tó bá jẹ́ Ìyálóde tí ò bá jẹ́ akíkanjú èèyàn Ìyálóde lásán bá ń sá ni èèyàn máa wá Ìyálóde wá egbò ni ẹ gbọ́ èèyàn máa wá Ìyálóde wá egbò ṣé bá gbọ́tọ̀ Ìyálóde ìlú Ìbàdàn Ìyálóde Ìbàdàn Ìyálóde Ìbàdàn ṣé bá gbọ́tọ̀ rẹ̀ obìnrin bí ọkùnrin
ṣùgbọ́n ayé ti lajú àríbi lò mọ́ àríbi lò mọ́ àwọn ọmọ kéékèèké ṣe gan tó ń gbọ́n jù á lọ ṣùgbọ́n kò sí bí ìyálóde ṣe lè wò ó wà kódà kó jẹ́ ìyálóde àdúgbò yóò jẹ́ akíkanjú kì í ṣẹni téèyàn sáré fọwọ́ sán nídìí. ajẹ́tẹ́ bẹ́ẹ̀ ṣe lọ ń ṣe báyìí nìkan kọ̀ọ̀kan lédè fọ́ ilé tí. ẹ̀yàn lè gbá mi létí ń fọwọ́ ra náà ni téèyàn bá ìdílé kétí òró. mo kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé ibi tó lúkálùkù bá wà ṣé a rí ibi tí mo tún wáyà ìdílé ní mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè yín tó pọ̀ pàápàá jùlọ ó tún lọ bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì báyìí táwọn èèyàn ti ń pariwo ẹ̀yin náà sọ ẹni èrò tí ń pè yín ti pọ̀ jù àwọn èèyàn náà sọ wípé mo wá ìyá láti Ondo State mo wá ìyá wá sí Ìbàdàn ẹ wo bí mo ṣe tẹ́ẹ̀kì o mo kúrò ní Ọ̀ṣun mo gba Ìbàdàn wá ní ọ̀nà kí ló kọ ìlú báyìí ọ̀nà bíbá. a ti lọ Gbẹ̀dùn lónìí a ti lọ Àkàrà gbogbo Àkàrà la wà. gbogbo bíbá ibẹ̀ ni mo wá màmá wá kébì náà tó lè fi ibi tí mo wà lẹ̀ kí n tó lè wáyà ìlọ ó yẹ kẹ́ mọ̀ pé ìrìn àjò tó lágbára ni. màmá tẹ bá wà wò dáadáa ọ̀nà wo lèèyàn fẹ́ gbà téèyàn wá fẹ́ fi tú àwọn èèyàn lẹ̀ àti pé kí ni máa mú kí ọ̀pọ̀lọpọ̀ gan kọ́ bọ́ sínú ogun. ẹnu máa mẹ́lòmíì bọ́ sínú ogun ìwà yìí máa mẹ́lòmíì bọ́ sínú ogun ṣe rí ẹlòmíì ò ní wà. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wà ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ kan send sí àwọn kan wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé mo máa bá yín ra ẹṣin mo máa bá yín ra màálù mo máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ ṣe lẹ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ ṣe lẹ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí kí ọmọ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lónìí wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ jù àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni tí wọ́n mọ̀ dùn mọ́ wa o wọ́n mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o ẹ jẹ́ kí n mọ̀ ẹ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. ọjọ́ kúkú lọ òrìṣà lọ ẹnì mẹ́jọ nìkan lọ kọ́dé òkun dọ̀ọ̀sà kọ́dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ìyá ẹ bá ń kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tó ẹrù ń bá ẹlòmíì àwọn kan wá sọ wípé ǹjẹ́ táwọn bá ti rán yín ní Mẹ́kà tàbí Jerusalem èmi á ṣàlàyé fún wọn wípé wọ́n wá ní ṣé mọ̀mọ́ padà sí ìdí iṣẹ́ máa ran èèyàn lọ́wọ́. mo kí gbogbo ọmọ Nàìjíríà jákèjádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun náà lágbára Ọlọ́run ò ní dì mẹ́rù wálé ẹ ní dìdàkudà gbogbo ogun ìdílé tó lè dìde sí pé ẹ ní débi gíga Ọlọ́run Elédùmarè ọlọ́yọ̀ ni yóò bá ń fi ṣàtẹ̀pá ṣe rí kò sí alágbára Ọlọ́run ní alágbára tí mo bá lọ sí Mọ́kà ń ṣiṣẹ́ yìí o ṣùgbọ́n kò ní tó bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ torí pé mò ń túyàn lọ́pọ̀lọpọ̀ èmi náà ní díẹ̀ ní kọ̀rọ̀ Ọlọ́run ó dáríjì mi èmi náà ní díẹ̀ ní kọ̀rọ̀ tèmi náà ń ṣe mo wá ń fi àsìkò ibẹ̀ lọ́nkọ́ lọ́hùn lọ́jọ́ òní ó dáríjì mi tá sì rí ayé torí pé àjọ jẹ àjọ mu tá sì rí ẹnìkankan ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Àlàkẹ́ Alágogo dẹ́yìn tá sì rí yín o n sọ pé bóyá n tẹ́ ń ṣe kò dáa torí pé ẹ̀yin lọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́ ní pé kẹ́ ẹ máa ṣe bó ṣe wù yín kẹ́ ẹ máa lò bó ṣe wù yín àwọn ọmọ aláìgbọràn lèèyàn ń dá sẹ̀ríà fún níbi ọ̀rọ̀ tẹ́lòmíì máa sọ àmọ́ ti bi ọ̀rọ̀ lọ́rọ̀ rákòbá ẹlòmíì ó ti bi ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ọ̀rọ̀ tí ò kàn yóò múra kankan mo lè sọ òun ló bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ dòní tó ṣe pé ọmọ mi ò máa lọ tí ò ní jẹ́ pé
ọmọ kékeré ni wọn ò ní mọrú ọmọ tó jẹ́, wọn ní mọrú ẹ̀dá tí ń gbénú rẹ̀, wọ́n mọ sọ̀rọ̀ tí ò yẹ sí yóò sì gbá wọn dì yóò dáṣẹ́ rí àfún wọn. Tú àṣírí ayé ọ̀rọ̀ ara ti tèmi pé ọmọ ń ṣe ìyá, ìyá ń ṣe ọmọ. Tẹ́ ẹ bá rí ọmọ tí òbí bá láìkì jù dáadáa tó fẹ́ràn, ẹ tó béèrè. Tọmọ bá sì lógo òun ni ẹ máa béèrè, wọn ì béèrè ọmọ tí ò bá lógo rárá rárá. Pé bóyá ó fẹ́ dájọ́ ni o, ó fẹ́ ṣe kinní kan ni o, ọmọ tí ò bá lógo wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ọmọ tó bá lógo ni wọ́n gbà lọ́wọ́ èèyàn, ni wọ́n sọ pé àwọn nídìí. N táwa ti di ìjìnlẹ̀ sínú rẹ̀ ni. Tá a jogún tó ì tó jẹ́ pé wọ́n tó ń tà téèyàn tó ń rà á. Níbi ká máa gba epo lọ́wọ́ èèyàn jẹ, ká máa gba iṣu lọ́wọ́ èèyàn jẹ, ká máa gba kàrà lọ́wọ́ èèyàn jẹ, ó léwu. Kẹ́ ẹ tó rí ẹni tí máa ń ka lékun lẹ́ja tí ò ní sẹ́bẹ́lẹ́ nínú, irọ́ ni. Kẹ́ ẹ tó rí ẹni tí ń ta àkàrà tí ó sọ pé wọn ò pe sí ìjòkó, irọ́ ló pa. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ran. Bam lóríṣiríṣi ló pọ̀ jù. Tẹ́ ẹ bá sì rí àgbà tó bá kà, ó ti ṣe ẹgbẹ́ rẹ̀ ni lójó katẹnu ẹ̀. Kì í ṣe pé bóyá babaláwo kan ló ṣàṣì tàbí ẹran kan ló jẹ ló ha lọ́rùn lójó kà, irọ́ ní bẹ́ńbẹ́. Ọlọ́mọ àfà kò ní sojú ọmọ kéwú. Tí wọ́n bá sọ pé ọlọ́mù ẹ máa wò ó, nǹkan ó ti bàjẹ́ jìnnà. Ẹ̀yọ́nú àti ètùtù ni ẹ jẹ́ ká máa wá. Ètùtù lọ́ba Ògùn, onímọ̀ gbàdúrà èèyàn. Ẹlòmíì wà tó jẹ́ pé ẹ kàn gbé tútù lásán ni. Ẹ dákun gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe yẹn bá ń dáríjì, wọ́n sì dáríjì, wọ́n sì tú sílẹ̀, yóò sì wà nírọ̀wọ́ rẹ̀ ọ̀sẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì wọ́n mọ̀ ní ó yá lọ mákùkọ wá, ó yá lọ mú ìyẹ́ ẹran wá, ó yá lọ mú òrúkọ wá. Àwọn ìyá mi ló fẹ́ gbà. Àwọn ìyá mi ń padà bú àbá babaláwo tó bá yá. Wọ́n ò gbà tó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ rẹ̀. Kò sí tí babaláwo lè wù kó gbà nílànà èyí tí wọn ò ní gba kanṣí 100 rẹ̀. Tẹ́ ẹ bá rí awo tó bá sì gbóná dáadáa, tẹ́ ẹ bá dẹ̀dẹ̀ rẹ̀, tẹ́ ẹ bá ti bá dẹ̀dẹ̀ rìn, ẹ bá nǹkan kan tí ó máa tó polé ní babaláwo tó bá gbọ́n nínú gbọ́n lẹ́yìn. Yóò ní ibi tí egbò ti máa dùn lẹ́sẹ̀. Kì í ṣe pé tégbò mu o, yóò ní nǹkan kan lábẹ́ aṣọ tí ó máa tó polé. Kò sí irú agbára tẹ́ni yẹn lè wù kó ní. Pé máa ń túyàn lẹ́lẹ̀. Yóò níbi tí àwọn àgbàlagbà ó ti dojúkọ náà. Ayé ò ní mú gbogbo wa. Ọlọ́run jẹ́ kádùá gbogbo wa ó gbà. Ìrànlọ́wọ́ tí mo fẹ́, tèmi bá lọ Mọ́kà, mo ní nǹkan kan tí mo fẹ́ sọ. Kò síbi tí òṣòṣà lóòótọ́ o. Ó sì tún wà nínú Bíbélì náà, wọ́n ní ẹja fi ti Késárì fún Késárì. Torí pé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Èmi ò lówó, ìyìn sì tọrọ jẹ, ìyìn sì gbàgbálẹ̀, ìyìn sì lú jìbìtì lórí iṣẹ́ tí mò ń ṣe. Mo sì wá di iṣẹ́ yìí ó tànà, ìyìn lú jìbìtì lórí rẹ̀, ìyìn pé ìgbàyàn. Mo máa sọ pé ra nǹkan báyìí ń tààrà ní tí báyìí ti gbowó rẹ̀ tí mo bá ra nǹkan ń ṣe. Ìgbà tí ìmọ̀ fídíò ṣe tẹ́lẹ̀, fídíò kọ̀ pé kí n sẹ́ndì pé wo ohun tí mo ṣe o, ohun tí mo ṣe rèé o, ń ṣe nǹkan tí mo bá ṣeun, ń ṣe Ọlọ́run ó sì tibẹ̀, yóò sì gbàdúrà mi, yóò sì mú ìlérí mi ṣẹ. Ìyẹn fi máa sọ pé ìyá ìlóògùn, ìyá ìlágbára, ìyá ìníkíní kan, ìlágbára kankan níbì kan tó ju àwọn ìyá mi lọ. Àwọn náà ni à ń pọ̀n mi tán wà lẹ́yìn mi. Ìkọ̀yìn sí yín o, ìyìn sì fi ọ̀sán àti àárọ̀ àti òru kúrò láàrin yín. Bí ò ṣe pé gbogbo àwọn tó bá wà lórí ìdè tó jọmọ ológo tó lè gbé Nàìjíríà ga, ẹ jẹ́ á tú wọn lẹ̀. Káwọn náà ráyè ṣe kí wọ́n rí gbà lò. Kógo wọn ó bú yọ. Gbogbo àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó, kálukú ń ṣẹrú. Wọ́n dé Nàìjíríà báyìí, wọ́n máa fún wọn lówó. Ẹ dákun ẹ bá ṣe kinní báyìí, ẹ bá ṣe kinní báyìí. Wọ́n máa gbá wọn, wọ́n máa mú kọ wọn lọ ilé ológun, wọ́n máa dìyàn má gàdágodo. Bẹ́ẹ̀ bá kan gi ìrókò míì, wọ́n ti gbẹ́lòmíì pa. Bẹ́ẹ̀ bá kan gi ọmọ míì, wọ́n ti gbẹ́lòmíì pa. Ibi gbogbo tí ò yẹ kó máa ṣẹlẹ̀. Ìwàásù lèmi ń ṣe o fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin babaláwo jáwéjágbò tó wà láyé. Àdúrà gbogbo yín ó gbà. Elédùmarè ó kọ́ tì í. Gbogbo ń tẹ́ bá ti ń tú, Ọlọ́run mọ̀ bá yín tú. Èyí tẹ́ bá ń dè, Ọlọ́run mọ̀ bá yín dè. Tí wọ́n bá gbéṣẹ́ wádọ̀ wa, ẹ já wò dáadáa. Ẹ já wò dáadáa. Àwọn míì ó ti pààyàn lára, wọ́n ṣẹ̀ wá ní ẹ bá wọn dè lágàdágodo, ẹ bá wọn ba tiẹ̀ jẹ́ kó má lè dédi iṣẹ́ rẹ̀ mọ́.
ẹ má jà ṣe gbogbo orú wọ̀nyí mọ́ gbogbo wọn là wá ti ṣe sẹ́yìn ó àfẹ́ ti wá ìmọ̀ràn mi sí gbogbo ọmọ Nàìjíríà ò jù bá lọ. ọmọ ẹ bá wò dáadáa torí wípé láti ẹ̀kọ́kọ́ yọ nǹkan kan tì ná kákọ́ pàṣẹgbẹ́ olóòótọ́ pọ́nbélé ni ó ní nǹkan tí mo rí o màmá olóòótọ́ pọ́nbélé òní yín èèyàn sẹ́ǹdì owó sí mi pé kí n kó fún yín 150,000 naira màmá ọ̀rọ̀ owó yẹn ó ti máa lọ bí yóò ti máa fẹ́ tọ́sẹ̀ kan báyìí tẹ́ bá wò ó wọ́n á ní màmá ẹni yẹn ní kí n kówó yẹn fún yín pé òun bù yín ẹni yẹn wá pè mí wípé ṣé mo bìlí pé òun kàn màmá bò màmá yẹn lówó ni pé màmá ò tiẹ̀ sọ pé kò mú owó kankan wá pé màmá pé ọkàn pè mí ni ó ní màmá ò tiẹ̀ ní kò mú owó kankan wá ẹni yẹn dẹ̀ ti wà lórí àìkẹ́tì àìsàn láti 2018 2018 19 20 21 22 23 ó ti lọ bí ọdún mẹ́fà màmá ẹ wá ní kó gbé gbèsè kan ẹni yẹn fúnra ẹ̀ ló pè mí lánàá ìyàwó rẹ̀ tí ò lè sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí ò lè rẹ́rìn ìyàwó rẹ̀ tó jẹ́ pé kò lè ṣe kankan tí ò lè yọkàn sí àyìn ìyàwó yẹn ti wá ń gbéra màmá lágbára Ọlọ́run yóò gbéra àwọn tó nílé ayé náà là ń bẹ̀ wọ́n sì máa gbọ́ ṣe rí ẹ̀sẹ̀ tẹ̀ iṣẹ́ lásán o tálá rẹ bá wà lórí bẹ́ẹ̀dì tógun tí ìjà bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí wọ́n bá ti ń fún lóògùn báwọn mọ̀ mi ó ṣe tẹ́wọ́ rẹ o bíbò wọ́n ó tẹ́wọ́ ní o gbogbo ògùn tí wọ́n bá ń fún tó yẹ kó máa bá bi tí ó yẹ kó máa ṣiṣẹ́ lára rẹ lọ wọ́n ń gbà ní o àwọn máa dà báyìí ògùn rọ ni wọ́n máa lò àwọn máa dà báyìí wọ́n máa pè ṣé dókítà yìí ò mọ̀ ṣẹ́ ni dókítà mọ̀ ṣẹ́ o wọ́n ti tẹ́wọ́ gbà ní o ṣùgbọ́n tí dókítà bá ti sáré síwájú gbogbo ẹbọ tó yẹ kó gbé gbogbo ètùtù tó yẹ kó ṣe tó bá ti ṣe àlàáfíà ó dé o nǹkan tó ń ṣẹlẹ̀ nu o tí ẹlòmíín wà tó jẹ́ èmèrè tẹ́ ń wò ó ju àjẹ́ lọ o bẹ́ẹ̀ ni èmèrè oríta wà èmèrè inú ọ̀gẹ̀dẹ̀ wà èmèrè orí àtàn wà èmèrè ju àjẹ́ lọ ẹbí ní pé kí n sáwò pé lọ́nà wo ìdí tí èmèrè fi ju àjẹ́ lọ kò sí gbogbo ń tẹ́lẹ̀ wù kẹ́ ẹ máa ṣe láyé tẹ́mẹ̀rì orí náà rí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ mú èmèrè ó tó ní ọ̀nà tí wọ́n ń gbà mú àwọn èmèrè náà ọlọ́mọjà yìí ó mú wa torí pé lórílẹ̀‐èdè ayé yìí èmèrè olówó ló pọ̀ jù gbogbo àwọn ọmọ kéèké tẹ́ ń wò ó àwọn ìyá mi àwọn ọmọ omi tẹ́ ń wò ó ògbólógbò èmèrè nìyẹn gbogbo àwọn míì máa sọ pé ẹja lẹja jẹ sanra gbogbo àwọn èèwọ̀ tí ò yẹ ká máa jẹ òun ní kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ lòmí ò lágbára mọ́. ìyá tó máa jẹ ìwọ̀ kọ́ máa lágbára. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rí ọmọ omi pọ́nbélé tó bá jẹja òtútù ó máa mú ni tàbí kó máa sunmi. tẹ́ ẹ bá sì rí ọmọ omi tí ò bá tí ì bọ omi láàrin bíi oṣù kan àbóṣù méjì kò gbádùn gbogbo nǹkan ó máa dàrú gbogbo bọ́rọ̀ rẹ̀ bá ṣe yẹ kóríkọ́ ní òrì. ọmọ omi ọkùnrin wà ọmọ omi obìnrin wà gbogbo wa la lẹ́gbẹ́ ó kàn níbi kálukú ṣe ń lo tiẹ̀ ṣùgbọ́n mo rọ̀ wá olóòjẹ́ kádùá gbogbo wọ́n gbà gbogbo tó bá lẹ́tọ̀ọ́ ká máa ṣe iṣẹ́ tí ò ṣe é sọnù gbogbo téèyàn bá wù kó jẹ́ láyé iṣẹ́ tí ò ṣe é sọnù o gbogbo òsàlẹ̀ ayé ilé mi máa bọ tẹ́ bá dé inú ilé mi ẹ rí i pé mo ní àwọn yàrá òrìṣà lẹ́kùlé mo ń bọ òòṣà dáadáa olóòṣà ni mí ó sì ń dá yín lóhùn ó sì ń dá mi lóhùn ilẹ̀ tẹ́ ń wò yìí ilẹ̀ yìí èèyàn á máa bọ ilẹ̀ lẹ̀ ìbá gbogbo ẹ̀yin bàbá mi nírèlè o tẹ́ bá mú àkùkọ adìẹ kan pẹ̀lú àkàrà elépo àti epo pupa àti ẹ̀kọ eléwé tẹ́ ẹ bá bọ ilẹ̀ ilẹ̀ ó dá yín lóhùn. èèyàn bọ ilẹ̀. bẹ́ẹ̀ ni ilẹ̀ ó sì dá yàn lóhùn. ilẹ̀ tẹ́ ń wò yìí èèyàn ni ilẹ̀ ó sì gbọ́rọ̀ ó gbọ́ gbogbo tá à ń wí
gbogbo tó bá yẹ kéèyàn ó ṣe gbogbo tá a ṣe mọ́ òun ló ba nǹkan jẹ́. ló ń dà wá láàmú. ìní ń dà wá láàmú. ìgbà tí bàbá ẹnìkan máa sọ pé àbí wòlíì kan àbí àfáà kan máa sọ pé ẹ má jáwé ẹ má jégbò ewédú tí ń jẹ ṣé kì í ṣe ewé ni. ewédú tí ń jẹ ṣé kì í ṣe ewé ẹ̀gẹ́ tá a fi ń ṣe fùfú ṣé kì í ṣe gbò. àdúrà tá a mọ̀ gbà ni pé kí lè mọ̀ bínú sí a gbogbo ń tábà mọ̀ mú látòrí ilẹ̀ kó mọ̀ jẹ́ rọrùn fún wa kó mọ̀ dè á lọ́rùn kó mọ̀ nira mọ́ wa. ọmọ kí ni mo fa kéèyàn ṣèkà nígbà míì. tí mo fa kéèyàn ó sì ká wà dáadáa tẹ́ ẹ bá lẹ̀ ní jíwọ́ ọmọ ìṣíwọ́ béèrè. bíi ti bò. èmi tẹ́ ń wo ìkíní kan ṣẹlẹ̀ sí mi ní ọdún kan gbogbo ọmọ nàìjíríà àwọn tọrọ ìṣojú wọn wọn mọ̀ gbọ́ báyìí mi ò lẹ́nìkan àfọlọ́hùn ní ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ arábìnrin tá à ń wí ń bẹ nílùú kan tí wọ́n ń pè ní Òfosùn ó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ó wá gbé ní ìlú Omi Fọ́n ń ta ọtí ọ̀rọ̀ wá da èmi rẹ̀ pọ̀ bọ́kọ rẹ̀ ṣe wá dé ọkọ tó yàn lálẹ́ lọ́kọ bá ní ìwọ ìyá àjẹ́ ọjẹ́ sọ́ra rí ọ̀sẹ̀ sí ni ọ̀tẹ̀ ni kò gbọ́ ẹjọ́ tó wà láàrin èmi àti ọmọbìnrin o ṣe mọ̀ pé ẹ̀yin ọkùnrin sì ní aláìkì ìyàwó aláìkì obìnrin tá a bá ń fẹ́ ó ní ìyálé rẹ̀ jẹ́ ọmọ kẹrin ó kàn rí ọmọbìnrin Olúbísí ló kọ rẹ̀ ló kàn rí mọ́ lọmọbìnrin tá à ń wí ló bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi àtọkọ rẹ̀ ní wọ́n bá mẹ́jọ mi ó di inú ẹgbẹ́ kan a sì máa ṣe ẹgbẹ́ kan à ń pè ní ẹgbẹ́ ìṣègùn ní wọ́n bá mẹ́jọ mi lọ síbẹ̀. bí ẹgbẹ́ ìṣègùn. nígbà tí wọ́n mẹ́jọ mi lọ síbẹ̀ bí àwọn ẹgbẹ́ ìṣègùn ṣe pè mí nù pé ìyá ó yá wá o bá sì lọ síbẹ̀ wọ́n ní kí n tó rojọ́ kí n kọ́kọ́ san 1,000 tí í ṣe 1,500 ìsì lówó lọ kò tí ì dàbí ìsìn ọ̀rọ̀ tí ń sọ ti ń lọ bí ọdún 6 sí 7 báyìí lówó lọ́wọ́. bá ní kẹsàn 1,500. ó bá ní lówó lọ ó ṣàyẹ̀yẹ́ mi àwọn ẹgbẹ́ awo kan náà wà lẹ́yìn rẹ̀ tán jọmọ ìlú rẹ̀ wọ́n yẹ̀yẹ́ mi gan wọ́n ní ń pè lóní màgbó ọ̀nyọ́ ọkùnrin gbá mi létí ó nà mí gbé mo wá lọ ilé gbà tí ò sẹ́ni tí ó gbìjà mi n sì láwọn ọmọ tí wọ́n lè ràn mí lọ́wọ́ lọ́dọ̀ gbogbo ayé ló gbọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí gbogbo ayé pátá ló gbọ́ mo bá lọ ilé mo wá délé orúkọ arákùnrin ń jẹ́ Fatai mo wá délé mo wá jókòó arákùnrin kan wá dé ó gbọ́ ọmọ rẹ̀ dé ó lára ọmọ òun ò yá mo sì ní ṣọ́ọ̀bù kan tí ẹ ti ń ta léjà mo bá kí àgbo fẹ́ nìyí mo bá gbowó lọ́wọ́ rẹ̀ ẹni mo yá 1,000 lọ rẹ̀ mo lọ san 1,000 tó kù mo sì tó ní ìyá kan náà ní Sábó ìyá ó nìyí ẹ ta nǹkan báyìí fún mi mo bá rà mo bá ṣiṣẹ́ sọ́kùnrin wọ́n bá gbé ká èmi náà mo tún lọ bá pé ǹlẹ́ o èmi mo fọ́ ọ lójú. màmá ẹ farabalẹ̀ ẹ̀yin lẹ tún lọ bá pẹ́ ẹ̀yin lẹ fọ́ ọ lójú. pé ọ̀ lè rí iná o àfi tó o bá fi ìlú ilẹ̀ fún mi. ẹ̀yin lẹ sì fọ́ lójú tòótọ́. nígbà náà gbogbo ayé ń gbọ́ báyìí gbogbo ayé mọ ọ̀rọ̀ gbà náà tó wá ní wọ́n wá bẹ́ẹ̀ sí ní kiri káàkiri ẹ̀gbọ́n rẹ̀ kan wá ń bẹ à ń pè ní Ọlá Ṣéwù àfáà ni Ọlá Ṣéwù wá jẹ́ èèyàn kan tó dáa àfáà yìí jẹ́ àfáà lálùbáríkà ó jẹ́ àfáà gidi àfáà yìí wá bá mi pé bó ní ká yanjú ọ̀rọ̀ sí mo nítorí àlè lẹ́ni ṣe nà mí tó yàn mí jẹ gbà torí pé ńlẹ́ nìkan ìbá tiẹ̀ wá wọlá pé bó tiẹ̀ sọjọ́ orí mo ṣáájú ìyàwó ń lọ ló bá àfáà bá sábẹ̀ mí àfáà bá lọ odidi bíi ọdún 2 ni mo ṣe jù sínú òkùnkùn kò rí na bẹ́ẹ̀ ni ó náwó ta gbogbo ohun tó ní pátá ó ta ilé rẹ̀ ní 200,000 láti fi tọ́jú ara bẹ́ẹ̀ ni ojú yàn ọ̀dẹ̀ yà bẹ́ẹ̀ ni ọba ìlú Ìkìrun ó wá pè
ọba ìlú Ìkìrun wá ránṣẹ́ sí mi pé kí n wá ọba náà ti sílẹ̀ wọ̀ báyìí o gbogbo àwọn tó wà nílùú Ìkìrun gbà náà mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí làbádáàfin ni wọ́n bá pè à ó lọ ìlú mi ó lọ fi ẹjọ́ mi sùn ọba ìlú mi ọba ìlú mi ọba Adéoyè ọ̀run rere ọba Adéoyè wá sọ pé tọmọ wọrí pé àwọn ránṣẹ́ sí mi òun ò lè ron tó ń ṣe mo wá ní gbogbo ẹ̀yin lọ́ba àdúrà ó gbà o tó bá ti lè sọ pé òun ò fi ìlú tá a jọ ń gbé ilẹ̀ fún mi tó kó nílùú fún yín ojú rí ó là alihamudulilayi ojú rẹ̀ là lónìí ìgbà tó fi ìlú lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ó tún ti wá ń wánú ilé mi tó tún ti ń ṣe dáadáa sí mi ní pé ẹlòmíì máa torí obìnrin kàgbákò torí obìnrin ló fi kàgbákò torí obìnrin ló fi kan àgbákò obìnrin tí ò wúlò fún kò torí ìyàwó ilé rẹ̀ tó bọ́kùnrin tó bóbìn tó bí ìbejì fún kò torí ẹ jìyà torí àlè lásán lásán sotiye ní pé kò sẹ́ni tó lè sọ pé òun ò sì kárí Ọlọ́run ni kó dáríjì gbogbo wa. màmá tẹ bá wò dáadáa ṣé. tẹ bá dẹ̀ wọnú ṣọ́ọ̀ṣì lónìí àwọn ìyá ẹgbẹ́ ló pọ̀ jù nínú ṣọ́ọ̀ṣì. bíi ti bò. kò sí ṣọ́ọ̀ṣì tẹ́ẹ̀dé tẹ́ẹ̀ní bá gbà o tá a bá ń tara wa ló kú o kò sì sí mọ́sálásí tẹ́ẹ̀dé tẹ́ẹ̀ní bá gbà bẹ́ẹ̀ ni kò sí ṣọ́ọ̀ṣì tẹ́ẹ̀dé tẹ́ẹ̀ní bá gbà tá a bá ń tara wa ló kù kò sì sí ṣọ́ọ̀ṣì tẹ́ẹ̀dé tẹ́ẹ̀ní bá gbà ìyá súnà òun ní máa jẹ ìyá agbọ́n. ìyá súnà. òun ní máa jẹ ìyá agbọ́n. ní mọ́sálásí. bẹ́ẹ̀ ni ọ̀run nìkan ló mẹni tí ó là bí ó ṣe pé kéèyàn ó ṣe dáadáa kí inú èèyàn ó dáa. kí inú èèyàn ó dáa ní pàtàkì. kódà kéèyàn fi gbogbo ilé ayé kó fi forí dólẹ̀ ní mọ́sálásí tínú orí ò bá dáa ẹ̀ẹ́dẹ́ mi wàláhì tàálà ajá ní ó padà jòkú èèyàn. ajá ní ó padà jòkú. bẹ́ẹ̀ ni babaláwo mi sì ni yóò rọrùn wọ̀ ju wòlíì mi lọ tàbí àáfàá mi lọ bí ó ṣe pé kéèyàn ṣe dáadáa tẹ bá dé ṣọ́ọ̀ṣì mi lónìí bí kí o ti fi nǹkan tẹ́lẹ̀ rẹ̀ ni. àràgbé ní ilé ayé ni kálukú ń bá kiri kì í ṣe pé mo fi ń tàṣírí ayé n sì fi tàṣírí àwọn àgbà. tẹ bá dagbọ́n kẹ mọ́ ta mi tẹ bá dodò kẹ mọ́ gbé mi lọ o. màmá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó bí àmì lẹ́nu torí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn fún mi èmi fẹ́ jẹ́ ká lọ bá bàbá yẹn ni ṣùgbọ́n mo wá wò pé èwo ń tèmi ń jẹ́ inú ọ̀rọ̀ yìí. bàbá ń gbá mi nì mo ní ṣòro lórí ọmọ mi nílùú iná ni ọ̀rẹ́ mi kan wá ń bẹ ládùúgbò ló wá mú mi lọ́dọ̀ bàbá òun. bàbá òun mo wá dọ́dọ̀ bàbá òun bàbá òun wá ní ẹ̀yìn san owó èlò ni ó ní san 40,000 ó ní mo fẹ́ rẹran bàbá òun wá gbẹran lọ́wọ́ mi ó wá gbowó ẹran ó tún gba 70,000 kan ṣé ń gbọ́ mi. ó gba 70 lọ́tọ̀. ó gba 40 lọ́tọ̀. ọjọ́ 110 nǹkan ni. so ti yé ìgbà tí wàá padà débẹ̀ afá kan wá sọ fún mi pé ìyá mọ̀ náwó dànù àdúrà rí ó gbà wọ́n náwó dànù lórí ọmọ ìyá àdúrà ní ọjà kọ fún ìsádà àfà yẹn ní ìdá àfà ń lò ó ní kí ọmọ ọmọ gbowó jẹ ní ọwọ́ mi ṣé ń gbọ́ mi ìdá lóhùn èmi bá kówó lọ sí ibẹ̀ bí mo ṣe wá kówó lọ́dọ̀ bàbá tí bàbá wa gbowó lọ́wọ́ mi bàbá tá mo lọ bẹ tí ò mọrú èèyàn tèmi gan jẹ́ tí ò rí náà rí mi tí ò mọ iná náà òtù mo wá èmi àtọ̀rẹ́ mi wá padà débẹ̀ ńjọ́ kẹta tó dá fún wa ibẹ̀ lálẹ́ lẹ́ẹ̀kẹwọ́ bó ṣe jìnnà tó àwọn gbọmọsíìnì àwọn ń lọ àwọn ń bọ̀ ó ní iye tí ń sáta mọ́síìnì mo wá wò pé ìwọ bàbá yọ gbarú owó báyìí lọ́wọ́ mi àwọn ọmọ tí ojú mi náà ní ṣe mówó mi ń fáwọn ọmọ rẹ̀ wọ́n pẹran wọ́n jẹran bẹ́ẹ̀mi náà ṣe wá wo bàbá àsùnsùnsùnù èmi náà wá ìfún ní egbò àdá àjẹná tí n bá ti wá lọ mọ́kà tí n bá dé ní padà lọ́bẹ̀ lọ túlẹ̀. màmá ṣé ìwọ̀n kí bá a ṣe débẹ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. mo ti fẹ́ dọ́gbọ́n bẹ̀yìn pé màmá ẹja jèbù rẹ̀ mo fẹ́ kẹ́ jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ èmi ti fẹ́ dọ́gbọ́n bẹ̀yìn pé kẹ́ já lọ́dọ̀ bàbá. oró yàn mí jẹ ni ó yàn mí jẹ ni ó gbowó lọ́wọ́ mi
ó yàn mí jẹ èyí ni ó máa kọ́ àwọn awo tí máa lu jìbìtì lọ́gbọ́n èyí ni ó máa kọ́ àwọn awo tí máa tó rẹ́ni tó mọ̀ yìí ò mọ̀ yìí ní téèyàn ò bá mọ̀ má sọ pé lọ́ọ́ mọ̀ ṣé ń gbọ́ mi tí n bá wá lọ Mọ́kà tí n bá dé o tí ò bá tí ì kú o tó bá sì wà ń bẹ̀ ń o àbẹ́ ẹ̀ gbọ́ mi èmi yín náà látùnjọ padà débẹ̀ ń wà á túlẹ̀. màmá ṣé ẹ ti ṣe rere rí. Mo ti ṣe rere tó pọ̀. rere ǹjẹ́ mo fẹ́ kẹ́ ẹ ka díẹ̀ mbẹ́. Mo ti ṣe rere tó pọ̀. mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ nínú rere tẹ́ ti ṣe. Tó pọ̀ gan-an tó jẹ́ pé mẹ́nì ẹni tó ṣe pé wọ́n di oyún mọ́ nínú tí màá sì gbìyànjú agbára mi tọ́lọ́run ó sì tù. Àwọn mi ò ti rùjú ká. Bàbá tọ́lọ́run ó sì ṣe tó sì ṣe pé wọ́n ń gbọ́ mi báyìí. Mẹ́nì àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lọ sílùú òyìnbó wọ́n ti gbìyànjú mo rẹ́ni tí wọ́n tì mọ́lé nílùú òyìnbó àwọn yẹn jẹ́ aráàlú olújì wọ́n ń wò mí báyìí wọ́n wà ní Amẹ́ríkà so kí n má fi orúkọ rẹ̀ léde ìyàwó rẹ̀ jẹ́ ọmọ Ọ̀ṣun nígbà tán tì mọ́lé ó dẹ̀ pè mí ìyá báwo la fẹ́ rìn mo ní lágbára Ọlọ́run ọkọ rí ó kò láti mọ́lé Ọlọ́run ṣeun òun rántí wa àwa náà sì bínú gbogbo nǹkan kọ́ léèyàn máa èèyàn lè sóore kó sọ pé jẹ́ wá jòkó tì í so ti yẹn ẹlòmíì ó ti ṣèwé wọn kówé rẹ̀ pamọ́ sábẹ́ tébùrù wọn ò ní rí náà rí kì í ṣe pé wọn ò rí àwọn màmá mi ló dọwọ́ bò wọn ò ní jẹ́ wọn ó rí ó dàbí ọmọ tó kàwé tó páàsì ní sùkúù wọn ò ní jẹ́ wọn ó rí wọn wàá gbọ́wọ́ lé lórí báyìí ọwọ́ tí a bá ti wá gbé léwu bí gbogbo èèyàn bá wá débẹ̀ tó yẹ kó sáìn rẹ̀ wọn ò lè rí sáìn àwọn ni ń bẹ́ẹ̀dì rẹ̀ ìyá ẹlòmíì á máa ṣẹ̀ tí wọ́n sì fi máa dọ́mọ lóró tọ́mọ wàá máa jìyà ìmọ̀dí bàbá ẹlòmíì á máa ṣẹ̀ ẹlòmíì wọ́n wàá máa dọ́mọ lóró ọmọ máa jìyà ìmọ̀dí ọmọ wàá dààmú. Ní ọjọ́ kan kinní kan ṣẹlẹ̀ sí mi ìyàwó mi ò mọ̀ rí mi báyìí gbogbo ibikíbi tó bá wà ìyàwó ọmọ mi ni mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ọ̀gá lòun ọ̀gán òun ni òun àwọn agbára kan náà ló ń jẹ́ ọ̀gán ẹ̀ ń gbọ́ mi rọ̀rọ̀ gẹ̀dẹ̀ tẹ́ ń wò yìí àwọn agbára kan ló ń jẹ́ bẹ́ẹ̀ erùpẹ̀ ilẹ̀ tẹ́ ń wò yìí àwọn agbára kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí pé aṣọ funfun yìí agbára kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ mi mo wọ aṣọ funfun ò pé kínú mi ó funfun o àwọn kan wà tó jẹ́ pé wọ́n pọ́n agbára kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sì wà tán dúdú débi pé wọ́n ṣókùn tí ó ti yé yín àwọn ẹni tẹ́ ẹ bá wá tẹ́ bá rẹ́ lómi tó dààmú tó mọ̀ pé ayé níṣe wọ́n tó rìnà rí àwọn òkùnkùn dúdú ó mọ̀ ń pẹ́ kò sí lè tà àti dánwò kò sí nǹkan kan bẹ́ẹ̀ àtúbọ̀tán ni ẹjẹ́ á bẹ̀rù kọ́mọ wa ó lè dá lọ́jọ́ alẹ́. ìyàwó ọmọ yín mo gbádùn yín lọ. ìyàwó ọmọ mi ọ̀gá wa lòun àwa gbéra lọ́jọ́ kan wọ́n ń ṣe kinní kan ní ìlú Ọ̀rẹ́ wọ́n máa ń ṣe ní láìláìlàlá lọ́dọọdún wọ́n ń ṣe ní àdúgbò tí wọ́n ń pè ní Istijaba àwa gbéra yí pé ká lọ síbẹ̀ bá a ṣe wá ń lọ àti ìyàwó ọmọ mi àtẹ̀léra wa ń pè bàbá kan ní bàbá ọdẹ lọ́rẹ̀ ńlájọ lọ ìyàwó ọmọ mi lóyún sínú torí èmi máa ń lẹ́ẹ̀kì pé gbogbo ibi tó bá ti ń ṣe lọ́hùn mo máa lọ bẹ̀ tàbí ẹ bá ń gbàdúrà mo máa lọ kì í ṣe pé mo lọ ṣàbùrú bẹ̀ ṣùgbọ́n àdúrà ni máa gbà agbára ìgbà torí pé mo láìkì kí n máa fọ́n àwọn dábàá mo máa ń fọ́n dábàá dáadáa sotiye torí pé dábàá ó jẹ́ tí ọlọ́mọ tètè tẹ́wọ́ gbà bí èèyàn bá wà lórí àárẹ̀ tẹ́ bá ń fọ́n dábàá ọlọ́mọ gbà tó dẹ̀ máa ń bọ́ nínú ìṣòro mo bá gbéra ìyàwó ọmọ mi bá tẹ̀lé mi nígbà tá a dọ̀hùn àwọn ìyá yẹn lọ́rẹ̀ báyìí gbogbo wọn wọ́n máa rí mi wọ́n máa wò mí
bí ẹni tó wà nínú ẹ̀mí tó wọ aṣọ funfun tó máa dé dáàbò borí ó ṣe yọ màrìwò nú ní máa ń kó bo ìyàwó ọmọ mi ó kọ́kọ́ lé a pé ká padà mo ní kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ìná ló bá jẹ́wọ́ ara rẹ̀ ń bẹ̀ pé òun ọ̀gá lòun pé òun máa fáwọn bòmí lójú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo mọ̀ mo ní a jẹ́ pé agbára tèmi yìí náà ò tí ì tónú o tí ọmọ èyí tó wá ọmọ eléyìí tó wá tó tún wá rí jù mí lọ o bàbá ọdẹ bá. mi ìfẹ́ jẹ́ kí àwọn fans mi ìfẹ́ kọ́ yà í lẹ́nu màmá ìyálóde rẹ o màmá mo ti sọ pé màá wá màmá wá màmá kúrò lóńdó mo ṣe kúrò lóńdó ó tún lọ bí ọ̀sẹ̀ kan báyìí wọ́n ní màmá mo ní mò ń wá yín bọ̀ lákàrán àkàrán gẹ́gẹ́ la ṣe wà tó wá dé yìí ní Ọ̀yọ́ state ẹbẹ̀ la wà yìí. àkàrán la wà báyìí àkàrán la wà báyìí lójú ọ̀nà àkàrán la wà nílùú àkàrán gangan la wà báyìí ìlú Tàfà àkàrán. ìlú Tàfà àkàrán. ibẹ̀ la wà lọ́wọ́ báyìí. mo á fẹ́ kó o mọ̀ wípé. àwọn tó wà láyìíká ọ̀nà Ìbàdàn bí wọ́n mọ gbogbo ìtẹ́ ń jẹ́ àkàrán níbí àwa ń lọ ọ̀nà Ìlàjì báyìí. Ìlàjì ibi kan ló tó pè Ìlàjì. ibẹ̀ là ń lọ báyìí lọ́nà ìlú tí wọ́n ń pè ní Ìgbẹ́dùn. Ìgbẹ́dùn jẹ́jú báyìí ẹtí pé inú kí la wà inú mọ́rúwá inú tẹ́nẹ̀rà bọ̀ọ̀sì la wà báyìí ìlú àkàrán la wà yìí àwọn ọlọ́pàá àkàrán àwọn lè rí ní àwọn ọlọ́pàá àkàrán la rí yìí so ìlú àkàrán la wà yìí ọ̀nà Gbẹ̀dùn la kọjú sí yìí o Gbẹ̀dùn la ń lọ ọ̀nà Gbẹ̀dùn la ń lọ báyìí a wà nílùú àkàrán báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. mo kàn ṣe lè láti fi ṣàfihàn ni pé kẹ́ lè máa mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe yìí náà rọrùn iṣẹ́ tá à ń ṣe yìí rọrùn mo wá bá mọ̀mọ́ ìyálóde ẹ ṣe bá wo interview mi àti mọ̀mọ́ ìyálóde torí gbogbo àwọn èèyàn tí ń béèrè account number wọn àwọn èèyàn tí ń pè wọ́n káàkiri gbogbo mọ̀mọ́ dẹ̀ ṣàlàyé pé kẹ́ má bínú o pé àwọn ọ̀fọ̀ náà bàbẹ̀ pé nẹ́tíwọ̀kì kò sí. nẹ́tíwọ̀kì ò dáa nílùú àkàrán tí mo wà bí ló fà o ẹ má bínú ẹ dákun nẹ́tíwọ̀kì ò dáa ló fà á kì í ṣe pé mò ń fi yín sáfẹ́. nígbà tẹ́mi náà dẹ̀ débẹ̀ tán mi náà wá rí i pé nẹ́tíwọ̀kì ò dáa so bó ṣe rí gẹ́gẹ́ nìyẹn màá sì ṣàfihàn mọ̀mọ́ dáadáa tí gbogbo yín máa rí jákèjádò gbogbo àgbáláyé ẹ máa ní owó ọ̀tẹ́rù bóyá ní tí wọ́n kàn fi di tí wọ́n kàn fi taná lásán lọ́kàn mú lọ́wọ́ ẹ wò kébì náà tó wá láti Ondo State mo kó Ondo State mo wọ Ọ̀ṣun mo ẹ̀ṣẹ̀ wá ń bọ̀ ní Ìbàdàn ẹ wá wo ibi tí mo fọ́ rìn ó lọ bí 11 hours kí n tó débi tí ìyálóde wà àtàmì ẹni mo ti gbéra o ẹ wá wò mo wá dí ọ̀dọ̀ mọ̀mọ́ láàárọ̀ yìí àárọ̀ kan kọ́ ọmọdé ọ̀dọ̀ yín bí. nǹkan bí ọwọ́ ọ̀sán bí aago kan kọjá díẹ̀ lẹ́dẹ̀. so yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máa wọ̀ ta wa ìyálóde máa sì ṣe interview fún wọn tẹ́ ṣe máa gbọ́ mọ̀mọ́ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu mọ̀mọ́ dáadáa ẹ máa gbọ́ dáadáa mo kí wa ọ níbikíbi tá a bá wà jákèjádò tó gbàgbá láyé ẹ má bínú inú mọ́tò tẹ́nà bọ́ọ̀sì àbí kí náà ń pe mọ́tò yìí. tẹ́nà bọ́ọ̀sì náà ń pe mọ́tò ẹ̀ ṣé inú mọ́rúwá ni. bálẹ̀ lẹ́yìn inú márúwá òkè márúwá inú márúwá la wà níbẹ̀ la wà o. mo wá sọ fún ìyá tó ń ṣe láìláìláìláì ṣé ẹ̀ka ìmọ̀ mi ni ṣé ìyálóde máa wà lásán ni ẹ má tú àṣírí tèmi o ìyálóde lèmi òun ló fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ tí tó wà lẹ́nu ẹ̀ ṣe mọ̀ pé ìpa lẹ́nu mọ́ ló bá sọ̀rọ̀ ló bá ní ọmọ òun tí ó sọ̀rọ̀ òun ló ń gbòòn lẹ́nu rẹ̀ ó bí ọmọkùnrin kan fún mi ọmọ yẹn sàmáàdì lọmọ ó lòun ò jẹ́ ó sọ̀rọ̀ nígbà náà ọmọ yẹn ò lè sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi ó ní ọkọ òun pé òun máa ń gùn lọ sí ìpàdé ìyá ọmọ tẹ̀yìn òun máa ń gùn lọ sí ìpàdé pé bọ̀ tí ìbá ti sí ilé ni òun máa ń gùn lọ sí ìpàdé tó bá sá sọ̀ lọ́jọ́ yẹn so mo sá bí a fọwọ́ kọ bí ọkọ kan pẹ̀lú ẹnìkan pé ẹ lọ kọ́lẹ̀ tóyún tó nínú ẹ má fẹ́ mọ́ ẹ má ṣe mo wá yín mú lé ẹ mú lé ọmọ wo àwọn dẹdẹrìn lèmi rẹ bá kóra wa wá sí ilé ó wá tó bí ijọ́ kẹta làwa jọ wà ń kó wa wá lọ bá ìyá ìnílé mo ní mọ̀mọ́ ó níyìn mo ní mo mọ tó yẹ yín o wọn ìtú àṣírí ayé bẹ́ẹ̀ ṣíṣe o. ìyá tí ó ṣe láìláì làlá ẹ lọ bá ń lé ẹ̀yin àti ọmọbìnrin yẹn. ìyàwó ọmọ mi lọmọ yìí ojú ò fẹ́ rú ẹkù
ayé la bá rú ẹ so ti yẹn ìyàwó ọmọ mi wá sọ pé òun èlò sọ tó dáa elékìsà làwọn àwọn máa ń pọ́n tà wọ́n ni àwọn máa ń pọ́n tà wọ́n ni àwọn ò kí ń wọṣọ tó dáa pé ṣe bí mo rí ìyá tó bí òun pé ìyá tó bí ìyá òun pé ló fò ní agbára ti tòun pé ilẹ̀ ẹlẹ̀ ni òun mo fi ń ṣàkàwé pé agbára kálukú ó sì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ń gbọ́ Yorùbá mi agbára kálukú ó sì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti fílẹ̀ o níyàwó ọmọ mi wo mo ti fílẹ̀ ń bẹ nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí kò fi ọmọ yín mọ́ mo ti fílẹ̀ lẹ̀ abẹ́ ẹ̀gbọ́ Yorùbá mo ti fílẹ̀ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ń gbọ́ mi so ti yé bí mo ṣe wá pawọ́ dànù pé ọmọ yìí gbúdọ̀ sọ̀rọ̀ ọmọ ń ti sọ̀rọ̀ báyìí o ọmọ yẹn padà sọ̀rọ̀ ọgbọ́n wò lè dá sí. àánú Ọlọ́run náà ni ṣé ẹ mọ̀ pé wọ́n ní ajura wa lọ tìjàkadì kọ́ bí erin méjì bá sì ń gbénu ilé ìkan ó tẹ̀ kan lọ́rùn pa tí kan ò bá sá fúnra wọn tí kan ò bá sá fúnra wọn so bó wá máa ń sọ bá ṣe lè wù kán sọ̀rọ̀ mi fún tó níbo ni níjọ́ tí ojú ọ̀rẹ́ bá fojú kojú níjọ́ náà lẹ́wà ojú ó bàjẹ́ yóò padà sọ tẹnu ẹ̀ fún mi pé báyìí ìdí tó jẹ́ ń fi léèrè ìyá rẹ̀ ní àjọ kan tó máa ń dá ó máa ní ìgbà tí ọkọ gbọ́dọ̀ dà tí ọkọ yẹn gbọ́dọ̀ kú. ìdìbò ẹ ṣàlàyé kó yàwó yẹn dáadáa. lè sọ kó yéèyàn ẹ gbọ́ mi ọkọ tó lọ fẹ́ báyìí bó bá tó stage kan ṣé ń gbọ́ Yorùbá mi yóò padà dàbá kan ìdí tó jẹ́ kí n sọ pé kó fa ẹ̀yìn torí ìfẹ́ kọ́mọ mi kú èmi náà níbi tèmi náà ń ó ti yé báyìí ṣùgbọ́n ìfẹ́ kó kú ìdí nù so ìṣòro kálukú ọ̀rọ̀ ara tèmi lèmi ń sọ ìtú àṣírí ayé ìsìfàyè ṣẹ̀sì káyé ọmọ fi mí ṣẹ̀sì ìsìgbàsọ lára ayé káyé ọmọ gbàsọ lára. màmá lórí ọ̀rọ̀ pé Mẹ́kà Mẹ̀dínà àti Jerusalem yìí èmi náà fẹ́ débẹ̀ rí mo fẹ́ kẹ́ ẹ pé àkáǹtì nọ́mbà yín. mo fẹ́ débẹ̀ rí èmi náà fẹ́ dé Mẹ́kà tó bá ṣe pọ́ǹsà ni ẹ bá ń bọ́ Mẹ́kà èmi náà ò bọ̀ bọ́. ẹ fẹ́ lọ bọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ní àwọn ìjẹ́wọ́ kan tí mo fẹ́ lọ jẹ́wọ́ ní Mẹ́kà tí ì lè sọ fún ọmọ ẹ̀ dáadáa mọ̀ kódà tí n bá fẹ́ lọ màá fẹ́ kó bọ́ sí ìgbà kan náà tẹ́ gbé stúdíò lọ́wọ́ níbi ìdí tí ti sọ̀kù àṣìtáàní báyìí ń sọ nǹkan jáde tọ́mọ aráyé gan mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá jákèjádò gbogbo àgbáláyé ẹ jẹ́ ká ṣe báyìí. màmá ṣé ẹ mọ àkáǹtì nọ́mbà yín lórí. mo mọ̀. ẹ mọ̀ lórí. ẹ pè àkáǹtì nọ́mbà yín torí àwọn fans and friends kan ti ń béèrè àkáǹtì nọ́mbà yín. ó ti ẹ̀ pọ̀ ìkẹ́ ti ẹ̀ lè tí n bá ti dọ́dọ̀ yín kí n pé kí n send àkáǹtì nọ́mbà yín sóhun mo ní sùúrù tí n bá ti dọ́dọ̀ màmá. màmá ẹ pè àkáǹtì nọ́mbà yín ná. ó pè mí. ó pè màmá ṣe rí ọ̀rọ̀ àkáǹtì nọ́mbà ó pè yóò difficult díẹ̀ fáwọn tó wà nílùú òyìnbó ẹlòmíì ọmọ nǹkan tó ń pè ló pè ṣe alákàǹtì mi ti ṣe ó pè. mo ní. ẹ yẹ pé. ìṣẹ́rò méjì. sọkọ rẹ ẹ jẹ́ kọ́kọ́ rẹ ti o ìṣẹ́rò méjì. ìṣẹ́rò méjì. 6 àti 7. 6 7. 5 àti 7. 5 àti 7 ẹ dákun ẹ fún mi báyìí 5 àti 7. 9 àti 1. 9 àti 1. Mọ̀mọ́. 84. ẹ mọ kátà máa ṣe. 84. nínú ẹ́díìtì tí mo fẹ́ edit ẹ má bínú ẹ̀yin èèyàn màá gbé fóònù màá gbé account number màmá síbẹ̀ àtorúkọ wọn kí lorúkọ yín ẹ sọ orúkọ yín fún wọn. orúkọ mi ni Rántí Kẹ́hìndé Ìjólówó. orúkọ tó máa wà lójú account number yín nìyẹn Rántí Kẹ́hìndé Ìjólówó ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí Rántí Kẹ́hìndé Ìjólówó ẹ farabalẹ̀ Rántí Kẹ́hìndé Ìjólówó lórúkọ tó máa wà lórí àkáǹtì yẹn báǹkì wo ni. Sterling Bank. ẹ farabalẹ̀ Sterling Bank mọ̀ ń pè ní Sterling ẹ má bínú Sterling Bank ni mọ̀mọ́ pè ṣùgbọ́n ìgbà tá a máa ṣe lélẹ́yìí mọ̀mọ́ ẹ̀ màkà nọ́mbà yẹn lórí dáadáa. bí mo ṣe pè é ni. ó yẹ pé. ìṣẹ́rò méjì. mọ̀mọ́ ẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí n kọ́ sí bíbáyìí kó lè bá rọrùn ọ̀ya ìṣẹ́rò méjì mo ti kọ́. 67. 67. 57. 57. 91. 91.
84. 84 ẹ jẹ́ kí n lọ check ẹ̀ bóyá ó correct bóyá kò correct màá lọ check ẹ̀ nǹkan tí mò ń ṣàlàyé rèé mama gẹ́gẹ́ bí ìyálóde ṣé tá bá ń sọ̀rọ̀ nípa ìyálóde ṣé ẹ dá ìyálóde ẹgbẹ́ yín mọ̀ ṣé gbogbo ìyálóde ló jẹ́ obìnrin ọba obìnrin. Gbogbo ìyálóde ló jẹ́ ọba obìnrin mo júbà ìyálóde mi nílé Ifẹ̀ o ìyá mi Èkó tó Lagos ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí o torí nínú ẹgbẹ́ ìyálóde Èkó tó Lagos ni wọ́n sọ mí ìyá mi Tọ́lá ní ìyálóde ó wà nílùú Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ìyálóde Òrúgbò ìyálóde Ìjẹ̀bú Òde gbogbo wa la mọra wa pátápátá ní ẹgbẹ́ ìyálóde. ẹ jẹ́ ìyàwó pásítọ̀ lè jẹ ìyálóde. ìyàwó pásítọ̀ lè jẹ. ìyàwó pásítọ̀ lè jẹ ìyálóde kọ̀rọ̀ ìyàwó àáfàá wà nínú ẹgbẹ́ ìyàwó pásítọ̀ wà nínú ẹgbẹ́ ṣùgbọ́n ìyàwó àáfàá tó lájẹ káàsì rí ó tó tún nǹkan ó ti bàjẹ́. bísíbò. bàbá ẹjẹ àṣẹpọ̀ bọbẹ̀ nǹkan ó ti bàjẹ́ bẹ́ẹ̀ ni. níyàwó pásítọ̀ tó bá ní ẹgbẹ́ níyàwó àáfàá. bẹ́ẹ̀ ni káàsì rí ó tó tú nǹkan ó ti bàjẹ́ jìnnà torí pé yàláù ni. bẹ́ẹ̀ ni yàláù wọn ò ní fura tí nǹkan ó fi bàjẹ́. bẹ́ẹ̀ ni. ẹ wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó yà mí lẹ́nu ẹ ní ọmọbìnrin kan ẹ ló fìyà jẹ ọmọ yín ẹ lọ parọ́ mọ́ ẹ lè wá lọ sí police station jọ́nà mo fẹ́ ká ẹ sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ni. ní ọmọ mi jẹ́ dírẹ́fà tẹ́ ń wakọ̀ ọmọbìnrin tá à ń wí Àkúrẹ́ lọmọ mi ti gbé tọmọ mi ṣe wá gbé ní mọ́tò ló bá ní òun gbàgbé ìwé sínú ọkọ̀ ọmọ mi pé ìwé yẹn o ìwé tó sì lágbára ni o ìwé tó ṣe ni àfi kí n sanwó rẹ̀ ni wọ́n bá lọ sí area ní gíròdù lọ́rẹ̀ ní police station àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ńgbà náà wọ́n mọ̀ gbọ́ báyìí ni wọ́n bá mú ọmọ mi ni ọlọ́pàá bá wálé ni wọ́n bá ní ìyálóde ìwọ ni mo lé mi nì wọ́n bá ní kọ́mọ mi wá bọ́ sínú ọkọ̀ mu ní ẹ má gbé mi lọ ńgbà tí ṣe pọ́mọ mi fẹ́ jẹ̀wé tó láwọn gbàgbé ìwé sínú mọ́tò ọmọ mi ò mọ̀ ń pàwé ọmọbìnrin ìsàgbà owó ọlọ́pàá náà gbowó ọmọ ìsàgbà 20,000 ní ló lọ́ọ́ fi gbàwé padà wá lẹ́kìtì pupa wọ́n ṣe jáde skul ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa parọ́ mórí olórí tẹ́rù yín ò ní sọnù tẹ́ ẹ̀ parọ́ mọ́ dírẹ́fà wọ́n ríbi ṣé sí ni o ní tí ò sí inú ẹrù tí wọ́n lò wà nú ẹrù wọ́n ríbi ṣé sí ni mọ̀mọ́ wọ́n ríbi ṣé sí ni mo wá dáṣẹ̀ rí àfọmọ́ mo wá sọ fọ́mọ lọ́jọ́ náà owó tó ọgbà yìí à ń pe ọ̀gá mi kan ní Fáwọ̀ Láńre olóòjì ó dáa fún ọ òun ni ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn ogó orí òní wọ́n mi Fáwọ̀ ọ̀rọ̀ ìka mi náà lọ́jọ́ náà lọ́hùn ó sàní ká mọ bá ṣe ṣe òun ló sábà ń dá sọ́rọ̀ yìí àsásánwó yẹn tàbá yanjú ẹ̀ lọ́mọ ń bá lọ nígbà tí ó di bíi oṣù kejì ni wọ́n máa ń gbé ọmọdé nínú mọ́tò ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni ẹnu ti rọ ẹsẹ̀ ti rọ confam sọ ọmọ ibi tó ṣe sí mo wá sọ fáwọn tó tẹ̀lé wa mo ló yẹ kí n gbé padà sí station mo gba transfer owó mi o mo gba transfer owó mi o mo tú u lẹ̀ o torí pé ó parọ́ mọ́mọ́ mi ni mo fẹ́ gbé sórí ìrírí ayé ṣùgbọ́n ọ̀rọ̀ wa pọ̀ ẹ̀bẹ̀ pọ̀ so ìní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọge máa parọ́ mọ̀yàn nítorí èèyàn ò ṣe wọ́n kò ṣe ẹlòmíì ò ní jalè wọ́n ló jalè kò sì máa ń pa ìwé ó ló ń gbàgbé ìwé inú ọkọ̀ ìwé tó ń fi kàwé ni ọmọ náà ń gbọ́ báyìí èmi wá sọ pé tó bá tó lé ayé wa tó bá dijọ́ mi ò ní ṣe irú ẹ mọ́ gbogbo owó mi ò ń gbà táwọn ọ̀ràn rẹ gbèdé torí pé mo wó ẹnu rẹ sẹ́gbẹ̀ẹ́ kan mo sì bá kọjú ẹsẹ̀ rẹ síbòmíì so ti yé fine boy fine girl bọ́ọ̀lù ẹsẹ̀ ṣe mọ̀mọ́. Ọlọ́run ni o àwọn tó nílé ayé ni mo bẹ̀ Ọlọ́run sì ni wọ́n gbàdúrà mi torí wọ́n fi ìyà jọ ọmọ mi ni. mọ̀mọ́ bẹ́ẹ̀ ni a jẹ́ wípé téèyàn bá sọ pé èèyàn ò ní ṣoògùn ọ̀kà mọ́. ẹni tí ó jíwọ ò ní fẹ́ ẹni tí ó jíwọ ò ní fẹ́ o. ṣùgbọ́n nǹkan tí mi wá wò báyìí ni bàbá iṣẹ́ rere mo fẹ́ ká máa ṣe báyìí. iṣẹ́ rere là á máa ṣe ṣùgbọ́n ṣe rí ipò ìyálóde wọ́n ní ọdẹ tó bá wà tí ò lóògùn kà lọ́wọ́ tó bá kú re kò ní sùn re ẹni tó bá jẹ́ ìyálóde tí ò bá jẹ́ akíkanjú èèyàn ìyálóde lásán bá ń sá ni èèyàn máa wá ìyálóde wá egbò ni
ẹ gbọ́ èèyàn máa wá ìyálóde wá egbò ṣé bá gbọ́tọ̀ ìyálóde ìlú Ìbàdàn ìyálóde Ìbàdàn ṣé bá gbọ́tọ̀ rẹ̀ obìnrin bí ọkùnrin ṣùgbọ́n ayé ti lajú àríbi ló mọ́ àwọn ọmọ kéékèèké ṣe gan tó ń gbọ́njú àlọ ṣùgbọ́n kò sí bí ìyálóde ṣe lè wò ó wà kódà kó jẹ́ ìyálóde àdúgbò yóò jẹ́ akíkanjú kì í ṣẹni téèyàn sáré fọwọ́ sán nídìí. ajẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ ń ṣe báyìí nìkan kọ̀ọ̀kan lédè fọ́ ilé tí. ẹ̀yàn lè gbá mi létí ń fọwọ́ ra náà ni téèyàn bá ìdílé kétí òró. mo kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé ibi tó lúkálùkù bá wà ṣé a rí ibi tí mo tún wáyà ìdílé ní mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè yín tọ́pọ̀ pàápàá jùlọ ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì báyìí táwọn èèyàn ti ń pariwo ẹ̀yin náà sọ ẹni èrò tí ń pè yín ti pọ̀ jù àwọn èèyàn náà sọ wípé mo wá wá ìyá láti Ondo State mo wá wá ìyá wá sí Ìbàdàn ẹ wo bí mo ṣe tèkì o mo kúrò ní Ọ̀ṣun mo gbà Ìbàdàn wá ní ọ̀nà kí ló kọ ìlú báyìí ọ̀nà bíbá. a ti lọ Gbẹ̀dùn lónìí a ti lọ Àkàrà la wà. gbogbo bíbá ibẹ̀ ni mo wá màmá wá kébì náà tó lè fibi tí mo wà lẹ̀ kí n tó lè wáyà ìlọ ó yẹ kẹ́ mọ̀ pé ìrìn àjò tó lágbára ni. màmá tẹ bá wà wò dáadáa ọ̀nà wo lèèyàn fẹ́ gbà téèyàn wá fẹ́ fi tú àwọn èèyàn lẹ̀ àti pé kí ni mo mú kí ọ̀pọ̀lọpọ̀ gan kọ́ bọ́ sínú ogun. ẹnu máa mẹ́lòmíì bọ́ sínú ogun ìwà yìí máa mẹ́lòmíì bọ́ sínú ogun ṣé rí ẹlòmíì ò ní wà ìní mo bọ́ sínú ogun ẹ gbọ́ ẹlòmíì ó wà tó jẹ́ pé yóò ti máa kanra bọ̀ tọ́wọ́ akọlù gbogbo ogun tó wá dì lọ́wọ́ tó ń kàn bọ̀ yóò wá dì léèyàn lórí ọlọ́mọjà rẹ̀ rù ẹlẹ́rù mọ́jà fatia lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹ̀ lónìí ẹ̀ṣẹ̀ ìyá àti bàbá lẹ́lòmíì ń jẹ èmi máa ń sọ fáwọn ọmọ mi pé ibi tí mo bá dé yìí ẹ ṣe dáadáa tẹ́ ẹ bá fi tèmi ṣe èmi ń lọ tọrọ dáríjì tèmi o bó ṣe lè wù kó pẹ́ tó torí mo ṣiṣẹ́ mo dáko ìdè mọ́kà ń lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run sì dáríjì mi. mọ̀mọ́ ṣe wọ́n mọ̀ bó tí ì ṣe mẹ́kà lẹ́kẹ́lẹ́ ti lè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. gbogbo ayé náà ní ti tọrọ dáríjì. torí lásìkò yìí ẹ lè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bí tẹ́ wà yìí. bẹ́ẹ̀ ni tọ́lọ́ sì dáríjì mi. torí Ọlọ́run tẹ́ ń wò yẹn ó wà níbi gbogbo ni. bẹ́ẹ̀ ni. Ọlọ́run wà níbi gbogbo tẹ́ bá dé mẹ́kà lẹ́nu. Ọlọ́run wọlá gbogbo pásítọ̀ tó wà lágbàáyé. ẹ má jẹ́ ká fọlá pásítọ̀ tọrọ. Ọlọ́run wọlá gbogbo àfáà tó wà láyé. Ọlọ́run àfáà tọrọ. Ọlọ́run dáríjì èèyàn ní gbogbo. Ọlọ́run wọlá gbogbo àwọn ìyá mi ọ̀pá kí àlàkí alágbègbè. Ọlọ́run dáríjì mi. Ọlọ́run wọlá àwọn ìyá mi. Yèyé lómi, yèyé lókun, yèyé lúfẹ̀. Ọlọ́run dáríjì mi. Màmá ẹ tún wá fi Ọlọ́run tọrọ. Mo fi Ọlọ́run torí Ọlọ́run lójú gbogbo wa lọ. Ọlọ́run náà mo kọ́kọ́ fi síwájú. ṣé ìyẹn lè ta pásítọ̀ lọ́fà. dáadáa tí pásítọ̀ bá ṣe wàásù tí ò bá dáa. bóòni ibo. tí ò bá dáa. bóòni ibo. ẹnìkan fi mí ṣe wàásù ńjọ́ kan. wọ́n wá ṣe àwọn tí wọ́n máa ṣe orúkọ Jésù. bàbá táwọn wí yóò máa wò mí báyìí. bàbá táwọn wí yóò máa wò mí tó bá ti kọjá níwájú ilé mi ni yóò bá gbé agogo. orúkọ Jésù Olúwa ní kẹrẹ yí padà ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà ẹ̀yin tẹ́ ń bọ kínní mo ti ń wọ̀nù bàbá yìí ní gbogbo ìgbà. ìgbọ́. àwọn èèyàn mọ bàbá yìí mo yóò máa gbọ́ báyìí iṣẹ́ aago ni bàbá yẹn máa ṣe tẹ́lẹ̀ máa ta aago sí. mo wá pe bàbá lọ́jọ́ kan mú bàbá wojú mi dáadáa. ìlú yìí ó tọ́wọ́ òbí mi ń bẹ o ṣùgbọ́n níwọ̀nba àkóso ìwọ̀nba ìlú ìwà lọ́wọ́ mi. bàbá ń jọ́ tẹ́ bá tún kọjá bíi tí n bá tún gbọ́ orúkọ Jésù ẹ lọ yí padà Olúwa ní ẹ má ṣe kinní kan mọ́ ẹ má ṣe kinní kan mọ́ wàlẹ́ yìí náà Jésù ó sì gbé ẹ̀yin fúnra yín. bàbá lórí. bàbá ìbá múra kankan ló bá ní ọfà Jésù ó bá ọ ni kinní kan ó ṣe gbá ni kinní kan ó ṣe ni lónìí báyìí tí a bá dé ọ̀rẹ́ rí bàbá náà ó bímọ dáadáa o bàbá yẹn jẹ́ ọmọ odò ọ̀tẹ̀ ìlú òkùnkùn ni bàbá tá à ń wí bàbá yẹn ti padà bẹ̀ mí o ó wọṣọ àdúrà tó di àmùrè tó dọ̀bálẹ̀ tó ní kí n má bínú ó ní kí n dákun ó ní kí n forí jẹun. ó padà wá bẹ́yìn. bẹ́ẹ̀ ni ó ní kí n forí jẹun àti ló wá dé ẹ̀sìn táyé ò gbọ́mọ́ la eléyìí lè máa ṣe kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ ó máa ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó máa bọ òrìṣà
ibi Ọlọ́run bá ní kálukú òde yóò dé bẹ́ẹ̀ kí ló wá dé tó wá jẹ́ pé gbẹ̀ bá wá dé tàmí lẹ́wàá máa ṣépè tẹ́mọ̀ ńlá gbogbo fò tẹ́wàá máa sọ pé tẹ́ bá yí padà ìbọn olóòdẹ ta ní ìdá Ọlọ́run bàtà ní rìn kiri báyìí. bàbá yẹn padà jẹ́ ń tù. tí bàtà já mọ́ lẹ́sẹ̀ ṣó ti yé torí bàbá ṣe wọ́nranwọ̀nran díẹ̀. ṣé wọ́nranwọ̀nran díẹ̀. bẹ́ẹ̀ bàbá ṣe wọ́nranwọ̀nran díẹ̀ torí pé wẹ́ ẹ jẹ́ ká fi yòókù lẹ̀ Ọlọ́run ló gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti gbé mi wò báwo mọ ibi tó ti rí ìdí agbára tiẹ̀. wọ́n jù ilẹ̀. wọ́n jù mẹ́lẹ̀ nínú Ọdẹ Àbáláyé association wọ́n gbìyànjú wọ́n gbé mi wọ́n dìtẹ̀ mi ó yá àwọn Ọdẹ Àbáláyé wọ́n ní kí n lọ dá dúró lè mi. èkó lórí kan fi ní kẹlẹ dá dúró. wọ́n ní kí n lọ dá wà báwo fẹ́ rí mi nínú ẹgbẹ́ ọdẹ mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ alihamudulilayi lónìí mo dúpẹ́ ẹnu ọpẹ́ kálukú wa ò ní kan ẹ gbọ́ mi ẹ má fi ibi tẹ́ bá ti ń jẹ ọmọ ẹ̀ dáadáa mọ̀ tẹ́ bá ní oògùn méjì ẹ má fi inú hàn yàn tẹ́ bá lágbára ẹ má fi inú hàn yàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ pásítọ̀ ti sọ fún un pé ó yá lọ dágbára tó ní lọ dànù kan sún níná tó jápá náà wọ́n padà dé lágàdàgodo kan. ibi tí mò ń lọ gẹ́gẹ́ nu màmá. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ pásítọ̀ ti sọ fún un pé ó yá lọ dágbára tó ní lọ dànù kan sún níná tó jápá náà wọ́n padà dé lágàdàgodo kan. ibi tí mò ń lọ gẹ́gẹ́ nu màmá. ṣé rí gbogbo agbára tí Ọlọ́run gbé fún yín ẹ nígbàgbọ́ pé kìí sẹ́yìn lẹ́ni. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá dà á lẹ̀ tẹ́ ẹ bá lọ Mẹ́kà tàbí ẹ lọ. àwọn tí ó bá wọ́n wà á ríbi múlùwà rẹ̀ ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ sí kámẹ́rà pé ẹ̀dá nǹkan kan lẹ̀ ẹ sọ sí kámẹ́rà. ìdálẹ̀ nǹkan ní síkà ni ìní fọ́jú ìní di tí èèyàn. torí gẹ́gẹ́ yẹ kí n sọ bẹ́ẹ̀ rí tẹ́ bá lẹ gba Jésù lólúwa tó lùgbàlà yẹ wá lágò gbàlà mọ̀mọ́ ṣe rí ìlànà yẹn. bàbá kan wà nílẹ̀ Olújì yóò máa wò mí báyìí lónìí. bàbá yẹn nígbà tí ògbóni jẹ́ ògbóni àjọ wà nínú ògbóni ni bàbá yìí jẹ́ olórí àwọn ògbóni. bàbá yìí ní ilẹ̀ bàbá yẹn ni wọ́n ń lò ní ilẹ̀ Olújì tí gbogbo àwọn ògbóni fi ń ṣe ẹgbẹ́ nígbà táyé dáa nígbà tó stéèjì kan wọ́n la gbogbo ìgbàlà lọ bá bàbá yìí wọ́n ní kí bàbá yìí ó fi ẹgbẹ́ lẹ̀ pé kó má ṣe ẹgbẹ́ mọ́ kó má sin Jésù Kristi kó má ṣe bàbá yìí bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ lónìí báyìí ogun tí àwọn ń gbé ti bàbá yìí ó kọjá bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ bàbá yìí ni wọ́n lé láti mú ọmọ bàbá yìí kan wà lóòdó tí ń ṣe babaláwo lónìí wọ́n gbìyànjú lórí bàbá yìí torí pé kínìdí wọ́n fi ọgbọ́n gba tinú ẹ̀ láti pé kó dálẹ̀ torí alágbára takuntakun ni bàbá yìí ó wà nílé Olújì lónìí alágbára takuntakun ni ọkùnrin bí ogun ni gbogbo ẹni tó kojú bàbá nígbà náà nígbà ìwáṣẹ̀ kò sólúwa rẹ̀. wọ́n padà gẹ́ẹ̀tì bàbá yẹn. wọ́n padà gẹ́ẹ̀tì bàbá wọ́n padà gẹ́ẹ̀tì bàbá débi pé ilẹ̀ tí bàbá ní wọ́n bá àjà wọ́n bá fa wàhálà ẹni tó jẹ́ aláàjì tó sọ pé kó fi gbogbo ẹlẹ̀ ẹjọ́ sí lọ́hùn ẹjọ́ ṣe gbá àwọn ní ẹ̀dìdì ogun lé bàbá lórí lọ́wọ́ ẹ̀. bàbá alátún dìdì ogun lé bàbá lórí. mọ̀mọ́ nǹkan tá a máa ṣe rèé gbogbo ẹ̀yẹ yẹn pátápátá bóyá kárọ́ mọ̀mọ́ lọ sí Cuba ṣé níbi tó ń pè ní Cuba ibẹ̀ ni Cuba yẹn àwọn èèyàn tó wà nílùú òyìnbó tó wà lamẹ́ríkà náà màmá gbọ́ báyìí tó wà nílùú òyìnbó àwọn tó tiẹ̀ ń pè mí lórí ọ̀rọ̀ yín lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n pọ̀ gan àwọn tó màmá ṣé báwọn èèyàn ń pè láti orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n pọ̀ láti United Kingdom tí wọ́n pọ̀ Cuba ni ibi tí ilé òrìṣà wà ṣé ilé òrìṣà yẹn ilé Ifá ni ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ lẹ́tùn wá ní kòǹtẹ̀tì ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyìnbó ń wá láti ìlú Cuba wọ́n wá káàkiri gbogbo àgbáyé wọ́n á kọ́ Ifá ní ilẹ̀ Yorùbá tí Jerusalem bá jẹ́ ìlú àwa Kìrìsìtẹ́nì tí Mẹ́kà bá jẹ́ ìlú àwọn Mùsùlùmí kí Cuba náà àti àwọn nǹkan ìṣẹ̀báyé ó jẹ́ ìlú àwa jáwéjágbò. mo fẹ́ lẹ́yìn Mẹ́kà ni mo fẹ́ lẹ́yìn Mẹ́kà sẹ́yìn. èsì tó bá jẹ́ pé tẹ̀yìn Mẹ́kà. èmi náà fẹ́ di alájà. màmá tó bá jẹ́ pé nípa tẹ̀yìn Mẹ́kà ẹ lọ Mẹ́kà. ṣùgbọ́n ìjálàjà kí n má gbà òkà o. màmá ẹwẹ́ tó wò wá yìí láti United Kingdom ló ti ń wò wá. ìjà alájà kí n má gbà òkà o. kí ni yóò ṣe dáadáa ẹni tó wò wá yìí ó ní ẹni pé ẹni yìí ní lọ́kì ẹni tí ọba yìí sọ̀rọ̀ jẹ́ ti mọ́ kọ́ yín tàbí yín ló tún pè ó ní yóò òun ló tún pè yìí ó ní yìí ṣe ti rí báyìí
àgbà sọ̀rọ̀ lẹ́yìn ètò òun ló tún pè ó sì wá jẹ́ wípé kádàrá rẹ̀ àti ti yín papọ̀ mi ò sọ fún pé mo ń bọ̀ lọ́dọ̀ yín mi ò sọ fún pé mo fẹ́ interview yín àsìkò tí bá interview yín lọ́wọ́ ni ó pè oore o UK lọ́wọ́ yìí United Kingdom lọ́wọ́ torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé mọ̀mọ́ àwọn kan wà tó jẹ́ wípé Ọlọ́run fẹ́ lò yín fún tí wọ́n pọ̀ ara wọn lẹ́ni tọ́lọ́ fẹ́ lò yín fún káyọ̀gẹ́ iná ẹ ti rí iná kí lórúkọ rẹ̀ ṣé ẹ ti rí màmá ó ti rí màmá ó sọ̀rọ̀. ẹ ṣe jẹ́ mo dúpẹ́ ẹ ti bẹ́ẹ̀ yẹn tó fún yín lówó lọ́jọ́ yẹn ó nìyẹn láti UK màmá ajẹ́pọ̀ àwọn tí Ọlọ́run fẹ́ lò yín fún pọ̀. bàbá mi kan bẹ ààrẹ Adéọlá là ń pè olúwo àgbáyé ààrẹ àgbáyé ni nínú Ògbóni ẹ gbọ́ mi ògbólógbò kìrìsìtẹ́nì ni ẹ gbọ́ mi kò torí ẹ̀ sọ pé bóyá òun fẹ́ fi Ògbóni lẹ̀ kò sí tí ò lè kà nínú Bíbélì láyé ní ààrẹ Adéọlá Adéjùmọ̀ ọmọ ìyá àdúrà wòlíì ńlá nìyá rẹ̀ nílùú Ìkìrun kò sí ẹni tí ò mọ̀ kò torí ẹ̀ kó fẹ́ fògbóni lẹ̀ o kò torí ẹ̀ kó fẹ́ fi ìṣẹ̀ṣe lẹ̀ o kódà ó fẹ́ sọdún kan láìpẹ́ yìí mo ìfẹ́ìtì ẹ̀yin èèyàn kẹ́ wá bá mi kẹ́ wá tẹ́ mi ń bẹ̀ torí mi ni mo jẹ olórí àbíyí àgbáyé nínú gbogbo Ògbóni alálẹ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire lábẹ́ ààrẹ Adéọlá Arágbádájóògùn. màmá ó wà nílùú Ìkìrun báyìí. bẹ́ẹ̀ ni. àádọ́dọ̀ wọn Adéọlá Arágbádájóògùn. ó kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ṣe rí ìyá tèmi ni. ìyá tẹ́ ṣe owó yìí kì í parọ́ kì í sì jẹ́ èsè ìyá ẹni pé àwọn kan ń pè ìyá yìí wọ́n ní yóò ti bá a ṣe kiri kan ìyá jẹ́ kó yé yín wípé ẹni sùúrù àbí ìyá ìrò pé déédéé máa ń gbowó lọ́wọ́ èèyàn. irọ́ o èmi náà ṣiṣẹ́ àgbẹ̀ ni mí. ẹni tí ìyá bá gbowó lọ́wọ́ ẹ̀kọ́ jáde ìyá ìrò pé gbowó lọ́wọ́ èèyàn. ìyá yìí àwọn tó máa ń ṣiṣẹ́ wá dúpẹ́ rèé àwọn tí wọ́n kàn sọ pé wá dúpẹ́ ẹwẹ́ tó ń pè wá yìí mọ̀mọ́ yìí ẹ fún oníṣẹ́ kan pé kọ́ lọ ṣe iṣẹ́ yẹn gbẹ torí ẹ̀ ni kò sì mọ̀ pé àsìkò yẹn náà lẹ́tọ̀ọ́ bọ́ sí interview ẹ tún máa wo bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí o àsìkò tí bá ti interview yín ni máa pè yín ṣe ti ráì ó kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé wípé láṣẹ Èdùmàrè màmá lórí account number màmá ti pé account number wọn màá gbé account number màmá màá gbé sórí ètò fún gbogbo ẹ̀yin èèyàn tó yẹ pé ẹ fẹ́ fúnra màmá lọ́wọ́ láti rán màmá lọ sí Mecca Medina tàbí sí lọ sí Jerusalem màmá fẹ́ lọ síbẹ̀ láti lọ ṣàdúrà ń bẹ́ẹ̀ torí kò sí ibi tí àdúrà pín sí àdúrà òkè ń tó èèyàn máa ń gbàdúrà kiri ni màmá ẹ wá sọ̀rọ̀ kan lọ́kàn ọ̀rọ̀ yẹn mú omijé lọ́wọ́ màmá ẹ̀rù bà mí lọ́jọ́ tẹ́ ẹ sọ pé ọmọ bíbí inú yín kí ló ṣẹlẹ̀ sí i. ṣe é rí Ọlọ́run jẹ́ kí àdúrà gbogbo owó gbà èèyàn ò ní wà nípò kan kó mọ̀ ní nǹkan kan tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. bí ti bò ó. ṣe rí àwọn màmá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ téèyàn bá wà nípò kan wọ́n ní ó di dandan kí wọ́n náà fi ilẹ̀ tó o bá ti wá fi ilẹ̀ wọ́n lè tí wọ́n fẹ́ máa dààmú lẹ́gbẹ̀ẹ́ yẹn. bí ti bò ó. ẹ jẹ́ àṣẹ́pọ̀ owó bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ni. ẹ sunkún lọ́jọ́ náà. bẹ́ẹ̀ ni kó wọ́n rẹ̀ yín bí mo ṣe ń rẹ̀ yín lẹ́tún sunkún sí. bẹ́ẹ̀ ni kí ló bí ẹkún. ọ̀rọ̀ ọmọ mi kan ni. bíi ti bò ó. ìrìnàjò yẹn lágbára ó le díẹ̀ bíi ti bò ó. kì í sọ̀rọ̀ òní. ẹ̀sùn ẹkúnjọ náà. bẹ́ẹ̀ ni èsì ọ̀rọ̀ òní torí pé mo gbà pé ẹkún mi yóò padà di ẹ̀rín n sì ti ń di ẹ̀rín. bẹ́ẹ̀ ni màmá kí ló mú omijé yẹn jáde lọ́jọ́ ẹ má tó sọkún. ṣe rí n tó mú omijé jáde lójú mi lọ́jọ́ náà gbogbo ń tà wù ká jẹ́ láyé ọmọ lọ́la èèyàn béèyàn ṣe lè wù kó lágbára tó láyé tí ò bá bímọ ó kàn lọ fáínálì béèyàn ṣe lè wù kó lówó tó láyé tí ò bá bímọ ẹni ẹlẹ́ni ní òjògùn rẹ̀ kò sí téèyàn lè wù kó ní ọlọ́mọ ìjògùn wa òdògùn ológun mọ̀jẹsẹ̀ wa kó di iṣẹ́ oníṣẹ́ ó mú ọ̀rọ̀ ọmọ mi ń pa mí lẹ́kún ọ̀rọ̀ ọmọ tí mo sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ìyàwó rẹ ni ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tá a padà máa sọ tó bá yá. ẹ sunkún lọ́jọ́ náà. mo sunkún. mo rò pé sẹ́rù mọ̀mọ́ ilé sunkún. kí ló mú jáde lójú yín. tẹ́ ẹ fi sunkún mọ̀mọ́ tẹ́ ẹ tó lè sunkún kí ló mú yín sunkún. ọ̀rọ̀ bá ọlọ́gbọ́n dẹgbẹ́ òmùgọ̀ ni ọ̀rọ̀ bá ọlọ́gbọ́n
dẹgbẹ́ òmùgọ̀ ìgẹ́ta ṣe bí. olómọ mi sọkún ṣùgbọ́n yín sọ ṣùgbọ́n kì í ṣe A wise man who died at the backyard of a foolish man ìgẹ́ta ṣe bí. Mama ọjọ́ yín máa dalẹ̀ ọjọ́ yín máa dalẹ̀ mọ̀mọ́ ẹlẹ́mọ̀ yàrá ọ̀sẹ̀. bẹ́ẹ̀ èmi mo mú dódìgbò. mo fẹ́ gbomi kúrò lójú yín ni ẹlẹ́mọ̀ yàrá ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni bó lẹ ṣe mọ̀ yàrá ọ̀sẹ̀. bí mo ṣe mọ̀ ni pé ìgbà tí mo wà ní Modákẹ́kẹ́ ní gbọ̀gbọ̀. ẹ tún ti gbé Modákẹ́kẹ́ rí. yes nílé principal Olóyèdé. ẹ tún mọ ilé Olóyèdé ni. ibẹ̀ ni ilé ọ̀sẹ̀ yẹn. yes ibẹ̀ ni mo máa ń dé sí gbà. ilé ọ̀sẹ̀ yẹn. yes gbogbo fámi agbálẹ̀ fẹ́fẹ́ everything ní òbí yẹn so lẹ́kulẹ́ja ni mò ń tà lẹ́kulẹ́ja torí mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé láti kékeré mo ti ya tọ́gì káàkiri bí elégún ṣe kiri káàkiri torí ìgbà yẹn èmi àti ìyá yẹn wá súnmọ́ra dáadáa ìgbà tí wàhálà wá dé mo fún wọn ládírẹ́sì wọn wá bá mi ní omi fán ìgbà tán dé mo wá mú wọn lọ sódìgbò àbọ̀n wálé ní a bá gbalé síbẹ̀ ní ń gbé bẹ̀ kó tó di pé wọ́n lọ kọ́lé sí àgọ́ ṣòbò wọn ló jagun fún Modẹ́kẹ́ ó jẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyá ló jẹ́ fẹ́mi ìyàwó ọba Modákẹ́kẹ́ ìyá mi ni torí ẹni tó bá tó níbi ìyá ẹni ni ṣùgbọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ àtọ̀rẹ́ àti ọ̀rẹ́ tó náà sì rí i pé mi ò dalẹ̀ ó dòun ọrùn lónìí. ó lágbára jù lọ. akíkanjú èèyàn ni akíkanjú èèyàn ni ó ní agbára tẹ́mi gan mọ̀ pé ó lágbára jù mí lọ. bẹ́ẹ̀ ni. ní ìyá yẹn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí mo fi jù wọ́n lọ kò ju pé éèjì kan wà táwọn ti dàgbà tí wọn ò lè fò bíi tèmi mọ́. mọ̀mọ́ ò tí ń ṣiṣẹ́ rẹ bọ̀ àbàṣe láṣẹ pé ẹ̀yà ibi tí wọ́n tẹ́ pé èèyàn nílé. bẹ́ẹ̀ ni tẹ́yà bá ti ń dàgbà sára kò ní lè fò bó ṣe lè fò tẹ́lẹ̀ mọ́. èmi kàn kò yọkàn dédé máa fò lọ náà ni. irọ́ o bàbá ṣe ń dàgbà náà ni náà máa dàgbà. expire níbi èsì náà wà. bẹ́ẹ̀ ni. tẹ́yìn fi jù lọ ń gbà náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo ọ̀nà ló fi jù mí lọ. ìyá tá a lọ bá níjọ́ yẹn ìyá yẹn ò lè sábà lọ òun náà lágbára mọ́. àwọn náà ti dọ̀yà gbá sínú ilé àwọn ti ṣe Ṣàngó Òde kọjá àwọn ìyá mi tó jẹ́ wọ́n fi mí jẹ ìyálóde nílùú Omefanu. ìyá tá a lọ báwọn. bẹ́ẹ̀ ni. mọ́mọ́ bí ìyá rẹ̀ rú mọ̀ bá mi. bẹ́ẹ̀ ni. ìyá yẹn wò mí báyìí ó wò mí báyìí mi náà wò. àwọn nu. àwọn nu. ọlọ́nu. àwọn nu. ọlọ́nu. àwọn nu. àwọn ìyá mi akíkanjú nù. àwọn ìyá mi nù. àwọn ni wọ́n pọ̀n mí. àwọn ni ẹ jẹ́ ń jẹ́ ìyálóde. torí àwọn kan ní máa jẹ́yìn ó jẹ́ ìyálóde. irú àwọn wò. tí ọmọdé bá wà tó bá ti darapọ̀ má gbà àwọn àgbà ni ó gbà pé yá wá jòkó ọmọ wa ni ọ́ wọ́n wá gbága fún wọn wà ní ó jòkó kó nàṣẹ n táwọn jẹ́ fún mi ni àwọn ìyá mi tó jẹ́ káyọ̀ ó gbà mí kí n jókòó kẹ́ nàṣẹ ni. àwọn ìyá yẹn ọ̀ jù yín lọ. ní gbogbo ọ̀nà ìyá mi òkè bí ọ̀run ìbà rẹ o. ìyá mi òkè bí ọ̀run ìbà rẹ o. mọ́mọ́ a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wẹ̀ ó tó láwọn kan nígbà yẹn tó yẹ pé ó tó jọ̀gà fẹ́. tí bá ń sọ̀rọ̀ nípa ìyálóde ìyálóde tá à ń sọ yìí ẹni tó bá sọ pé òwú ọ̀tẹ̀rù ní tí ó fi tanná lásán ló mú lọ́wọ́ ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí ìyá sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń pe màmá mo fọlọ́wọ́ bá bẹ̀ yín níbikíbi tẹ́ bá wà nẹ́tíwọ̀kì ibi tí màmá wà ò dáa o màmá ẹ sọ fún wọn. nẹ́tíwọ̀kì ò dáa wọ́n máa rò pé méè gbé kọ́ ni torí lójúmọ́ kọ́ bí 100 máa wọlé ńgbà mí ṣùgbọ́n kì í ṣe pé méè gbé nẹ́tíwọ̀kì ò dáa tí n bá gbé kí mọ́kàn máa gbowó yín dànù lèmi máa fi sọ pé kẹ́lòmíì máa sọ̀rọ̀ ní WhatsApp báyìí tó bá ti sọ̀rọ̀ yín gbọ́n tó wí yín lè fún ní fúbàkì n tó ṣẹlẹ̀ nú o ẹ má bínú gbogbo èèyàn o. màmá dẹ̀ ti pe àkáǹtì nọ́mbà wọn fún gbogbo àwọn èèyàn tó bá fẹ́ ran mọ̀mọ́ lọ́wọ́ fún ti ọ̀rọ̀ onímẹ́kàdé àbí ti Jerusalem dé so nǹkan tí mo tẹ̀ ń ṣàlàyé ni wípé màmá ní àwọn òkó nǹkan kan lẹ o màmá ẹ sọ́kẹ́ gbọ́ o. nǹkan nǹkan kan lẹ o. ẹ̀fẹ́ dọ́yà gbá. ẹ̀fẹ́ dọ́yà gbá nǹkan nǹkan kan lẹ o wọ́n mọ̀ wọlé tọ̀ mí o. mẹ̀yẹ́ kan fún ilé pàṣẹ. ní téèyàn lè kó lé o. màmá láwọn òkó nǹkan kan lẹ. nǹkan nǹkan kan lẹ. wọ́n ní àwọn fẹ́ lọ sí Mẹ́kà àwọn fẹ́ lọ sí Jerusalem láti lọ ṣàdúrà ń bẹ̀ náà ni
pé ibi gbogbo nílé ọ̀wọ̀ kò síbi tájú àwọn ò ti ń gbà nǹkan tí màmá sọ nìyẹn mo sì kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá tí ń bẹ ní ilẹ̀ káàárọ̀ òjìrè nǹkan tí yóò ṣẹlẹ̀ rèé gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo ètò yìí nǹkan tí màmá ń ṣàlàyé ń bẹ ó póríṣi mẹ́ta o màmá ń ṣàlàyé nípa wípé àwọn èèyàn generally wípé rere ń bẹ nínú ibi sì ń bẹ nínú rẹ̀ wípé ẹ má dẹ̀ sọ wípé kò sí agbára ńlẹ̀ Yorùbá pé ó ń tan ara ẹ̀ jẹ ni pé agbára wà nílẹ̀ káàárọ̀ òjìrè àfẹnbáfẹ́ tan ara ẹ̀ jẹ yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé ló kọ mi o mo kí wà níbi gbogbo tẹ́ bá wà jákèjádò gbogbo àgbáláyé mo sì ṣàlàyé pé a kì í mọ̀ ẹ̀yọ́ ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tẹ́ ti bọ́ sọ́wọ́ àwọn kan ó ti yé yín tẹ́ ti bọ́ sọ́wọ́ àwọn kan ó ti yé yín ó ti yé yín tẹ́ bọ́ sọ́wọ́ àwọn kan tẹ́ ti gba nǹkan kan tọ́pọ̀ lọ́wọ́ yín mọ̀mọ́ wọ́n ti gba 2 million 5 million lọ́wọ́ ẹlòmíì tán láwọn fẹ́ bá bọ̀gùn àwọn fẹ́ bá bọ́. èèyàn ó ṣe wá bọ̀gùn téyìí ó máa sọ pé ẹ máa mú. ó ti yá àwọn kan ó ti yé wọn báyìí. Ògún ló lànà wáyé Ògún bíbọ ó tiẹ̀ wá wọ́n ju àrírú ẹrí èèyàn afájábọ̀gún èèyàn alo epo obì màrìwò ẹmu funfun ẹ̀yàn iṣu ẹ̀yàn ẹ̀wà níta fi bọ̀gún nù. ó ti tán gbogbo ẹgbẹ́ káwọ̀ tó 100,000. 100,000 kéne tó bá ṣe pé talákùkù adìẹ ni torí èèyàn sin lọ́n kò ní kéèyàn má bọ̀gún. Ògún ṣe pàtàkì láyé kò sẹ́ni tó jí tí ò jẹ́ jí Ògún o kò sí ẹni tó jí láyé tí ò jẹ́ jí Ògún. Ògún ẹni àjíkí ẹni àjígẹ̀ ìlògún lákàyé o Ọ̀ṣùnmọlẹ̀ olómi ilé fẹ́ jẹ̀wò lásán lè fi mọ̀ kí mọ̀ bòrá. Ògún mọ́ pa mí o àwọn ọ̀tá mi ni ọlọ́pàá o. Ògún mọ́ pa mí àwọn ọ̀tá mi ni kọ́ ọlọ́pàá o. Ògún aládàá méjì òfin kan sọ́kò òfin kan yẹn gàràgà. Ògún mọ́ pa mí o àwọn ọ̀tá mi ni ọlọ́pàá o. Ó ti yé yín àwọn kan tí wọ́n gba owó kan lọ́wọ́ wọn. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ẹ jẹ́ ká tọ ọ̀nà tọ̀tọ̀. Ló jẹ́ kí n sọ wípé lórí ètò mi ẹ rí wípé à ń tọ̀ bó ṣe yẹ ká tọ̀ lásìkò yìí. Yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa. Mọ̀mọ́ njó lẹ́nu Oǹdó. Mo fẹ́ padà sí Oǹdó lọ́la. Láìpẹ́ yìí àdúgbẹ́ èmi wá mo kúrò l'Oǹdó state mo kúrò Mọ̀dákẹ́kẹ́ mo wá bá mọ̀mọ́ Ìbàdàn lọ́yọ̀ state Ọ̀yọ́ state láwàyí làwọn bá mọ̀mọ́ èmi àti Mọ̀nírù làwọn bá mọ̀mọ́ báyìí tẹ́tí báyìí àti dé sọ́dọ̀ mọ̀mọ́ ti pẹ́ a tún lọ sábúlé kan abúlé ọ̀nà amúlòkó àbí wọ́n ń pẹ́ abúlé yìí àkàrán ṣáìdì lọ́nà ọmọ ju àkàrán lọ bẹ́ẹ̀ dùn sátìmọ̀ bẹ́ẹ̀ yóò ti mọ ìyá àwọn ọmọ Ìbàdàn ibi tá a lọ nìyẹn ó jìnnà inú mi dùn ọkàn mi sì balẹ̀ pé màmá rèé èmi náà rèé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà jákèjádò gbogbo àgbáláyé iṣẹ́ ajé tẹ́ ń ṣe kò ní dìṣẹ́ iṣẹ́ ajé tẹ́ ń ṣe o kò ní dìṣẹ́ torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ìwọ tó wà nílùú òyìnbó tó rò pé bóyá ogun ti tán nígbà tó ti gbó àwọn kan máa rò pé táwọn bá ti lọ sílùú òyìnbó kò sógun mọ́. àwọn tó tẹ̀lé èèyàn lọ láti ilé ò padà èsì lè yan èsì sin báyìí ni bó lè sí ò lè bàlẹ́. kò sí kò sí. kò síbi tẹ́sí sin ò lè bàlẹ́ o. àwọn tó tẹ̀lé èèyàn ò tí ì padà. ọlọ́mọdé ṣe ayé ó bàlẹ́ à. Akọ́láwọlé Aláwọdé ló kọ mi o níbikíbi tẹ́ bá wà mo kí yín o. So, please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorubadun Online TV, because information reaching us is that a lot of herbalists on this Yorubadun Online TV channel are collecting a huge amount, a very huge amount of money from people who stay abroad, and some of them, some Nigeria clients, they collect a whole lot of money from them, and some of the herbalists might end up, after collecting the money, they end up switching off their phones, not picking the calls. Some will even tell you they've done the work and no changes, nothing. Please and please, we know times are hard. You are abroad out there in the cold, facing all sorts of things, your daily hustle, you go in day and night and hustle, and someone just to help you to solve a spiritual problem is just billing you a hefty amount of money. And after paying it, nothing comes out of it. It hurts a lot. I know the feeling, the emotion you get, I don't want. So please and please, to avoid all these issues and misconceptions, please
do well to contact the owner of Yoruba Dun Online TV. I mean, the owner of this channel right now. Do well to contact him before paying any money to any babalawo or any herbalist, any spiritualist on this Yoruba Dun Online TV. In case you do your thing by yourself without telling anybody, please know that you are at owner's risk. You are at your own. We will not be responsible for any of it. Because we are now informing you before you pay anything to any babalawo. Let us know. Let us know how the progress is going. Is this person responding to my call? Let us know so that we'll know how to get them. Because we are the one going out there to interview them. So we'll know what to do about it. You know, this person is working. You call him, the owner of the Yoruba Dun Online TV channel. You call him to inform him, oh, this person is on my work. Oh, I'm calling this person, is not answering. So we will know how to help you to tackle it, because it's not easy out there. To make money is not easy. Now, let alone somebody that doesn't work for it to come and just have it all to his or herself is not very, very good at all. So please and please, I am begging each and every of our viewers and our fans anywhere all over the world, I am begging you in the name of the Lord, or anything you hold dear and sacred, before you pay to any herbalist on this channel, please and please do well to confirm or consult from the owner of this channel. Thank you very much for your views and everything. Thank you. Please don't forget to subscribe, like, and share. Thank you very much.